Olúwa ṣe mú mi dẹ̀rín. Ẹni tá rò pé kò lè pàgọ́ o, ṣe bóun ló kọ́lé alárinrin. Ó ṣe bàbá ìyanu bàbá bú jáde lórí ayé mi o. Ará ẹ bá mi dúpẹ́, bàbá má ti sọ̀rọ̀ mi dayọ̀. Ṣe bóun ló sẹ́kún mi dẹ̀rín. Ó sọ ẹkún mi dẹ̀rín. Orin ọpẹ́ ló jáde lẹ́nu mi. Hallelujah, ó ti gbé mi lékè o. Ìyanu bàbá o, ó ti búyọ Ìyanu Olúwa ti búyọ láyé mi. ẹ wá wo iṣẹ́ ìyanu Olúwa ó ti búyọ láyé mi. Ìyanu Olúwa búyọ láyé mi. lórí iṣẹ́ mi. Ìyanu ìyanu Lórí ilé mi o. ìyanu ìyanu Tí mo bá mi lọ. ìyanu ìyanu Ẹ̀kọ́ mi. ìyanu ìyanu Lórí ayé mi o. ìyanu 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 o. ìyanu ìyanu Lórí aya mi. ìyanu ìyanu Lórí ọmọ mi o. ìyanu 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 ìyanu. ìyanu ìyanu Lápá ọ̀tún mi. ìyanu ìyanu Lọ́wọ́ òsì mi. ìyanu ìyanu Lórí iṣẹ́ mi. ìyanu 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 ìyanu. ìyanu 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 o. ìyanu ìyanu. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Àtótó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. ọba ńlá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó nìkan ni bàbá tó tó bàbá, ó nìkan ni bàbá tó ju bàbá lọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa mú ìṣòro wa jáde. Ìgbìmọ̀ ẹ̀yà Júdà, Ẹ̀rù jẹjẹ tí mi ẹ̀rù gbó jẹjẹ tí mú kìkìkì. kú. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Alágbára ńlá, ògo yẹ ilé rẹ̀ bàbá. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtóbi jù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbéga. Ọba tó ju gbogbo ọba ayé lọ. Tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Èmi ò jẹ́ rí ọfí o, Ọlọ́run mi o, bàbá o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbéga. Ọba tí ò lálàfiwé, tí ò lálàfisùn. Ọba tí ń gé mi ní má ṣe bẹ̀rù. Ògo ni fún ọ bàbá. Ògo ni fún ọ bàbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ó tó dá wa sí dọjọ́ tòní. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ọba tí ò jẹ́ kí ìjì ọ̀tá kó borí wa. Ogun ọ̀tá kò borí wa. Ọba tó dá wa sí, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọ̀fọ̀ ọ̀tá ò bà wá, ẹ jẹ́ á gbé orúkọ rẹ̀ ga.
ẹjẹ́ ààyè lógo, ẹjẹ́ ààyè lógo. Ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ, ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ, ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ, ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ, ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa mú èso wa, ẹ jẹ́ ká mú jáde o, ẹ jẹ́ ká mú èso wa jáde. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ṣe ń tẹ́ nìkan ò lè ṣe, orúkọ rẹ̀ ti ní tó, ó ṣe ń tẹ́ nìkan ò lè ṣe, orúkọ rẹ̀ ti ní tó. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti ní tó. Gbogbo ayé, orúkọ rẹ̀ ti ní tó. Ṣé tẹ́nìkan ò lè ṣe, orúkọ rẹ̀ ti ní tó. Tó ń ṣe tẹ́nìkan ò lè ṣe, orúkọ rẹ̀ ti ní tó. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti ní tó. Ẹ jẹ́ ká mú èso wa pẹ̀lú ìmọ́lẹ̀ wa, èso wa àti ìmọ́lẹ̀ wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ lánàá. Èso wa pẹ̀lú ìmọ́lẹ̀ wa, ẹ jẹ́ ká mú dání níbikíbi tá a wà. Látọ̀run ìwà sílẹ̀, ìgbàsẹ́ lónìí tó dàbí rẹ̀, kábíyọ̀wé arúgbó ọjọ́ o, alágbàwí ẹ dání wá o. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti ní tó. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti ní tó. Ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti ní tó. Ta ló dàbí rẹ̀? Jésù, ta ló dàbí rẹ̀ o? Alágbára, ta ló dàbí rẹ̀? Jésù, ta ló dàbí rẹ̀ o? Alágbára, ọba tó gbé ògo kárí ògo, látinú ògo lọ sínú ògo, ọba tí kìí sùn, ọba tí kìí rẹ̀, ta ló dàbí rẹ̀ o? Alágbára, Jésù, ta ló dàbí rẹ̀ o? Alágbára, ta ló dàbí rẹ̀? Jésù, ta ló dàbí rẹ̀ o? Alágbára, ọba tó gbé ògo kárí ògo, látinú ògo lọ sínú ògo, ọba tí kìí sùn, ọba tí kìí rẹ̀, ta ló dàbí rẹ̀ o? Alágbára. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa, nítorí náà lẹ ṣe ń jẹ́ Jèhófà o. Ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe, torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa, àmín. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa, àmín. Ẹ jẹ́ ká tẹríba ba fún àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. A gbé ọ̀gá yìí ọ́ lógo, bàbá gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́, ó yá gba ìyìn wa. Ọlọ́run ayérayé, ìwọ nìkan ni lánàá, ìwọ nìkan ni lónìí, ìwọ nìkan náà ni títí láéláé. A gbé ọ̀gá yìí ọ́ lógo. Ó ní ká fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí àánú ẹ̀ dúró láéláé. Ọba àwọn ọba, àánú ẹ̀ dúró lórí ayé wa, lórí iṣẹ́ wa, lórí gbogbo ọ̀nà wa gbogbo. Ògo ni fún orúkọ rẹ̀. Lórí àwọn ọmọ wa, a yìn ọ́ lógo. Ọba tí ò fi wá sílẹ̀, ọba tí ò fi wá sílẹ̀ fọ́tayọ̀, ọba tí ò pa wá lẹ́kún, ọfọ̀ ọ̀tá ò bà wá, àgbẹ̀yìn sílé ìwòsàn. Olúwa o ṣé o, ẹ̀mí mọ́ o ṣé o, ayérayé o ṣé o. Amóore rẹ̀, ọba àwọn ọba, ò ń gbọ́ àdúrà wa, ò jẹ́ kó mi ayé ó gbé wa lọ, ìjì ayé ò jà wá. Olúwa o ṣé o,
ẹ̀mí mọ́ o ṣé o, ayérayé o ṣé, ọba àwọn ọba o ṣé. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tílẹ̀ ti fà mu, ṣùgbọ́n àwa ò nípìn nínú ẹ̀. Kì í ṣe pé àṣẹ ọ́, kì í ṣe pé a mọ́. Àánú là ń rí gbà. Olúwa, àánú náà lórí ìdílé kọ̀ọ̀kan tó wà lábẹ́ ohùn yìí, ẹ̀mí mọ́ mọ́ ká kúrò, ayérayé mọ́ ká kúrò. Bí ọdún yìí ṣe ń lọ, àbúrò ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí wa. Ìdílé kọ̀ọ̀kan tó wà lábẹ́ ohùn yìí, ìdààmú ò gbọdọ̀ dé bá wọn, wàhálà ò gbọdọ̀ dé bá wọn. Ayérayé ọba àwọn ọba, àwa béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Olúwa dáríjì wá, ẹ̀mí mọ́ dáríjì wá. Olúwa fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya, mú ẹ̀ṣẹ̀ wa lọ sópin ìgbàgbé lórúkọ Jésù Kristi olùgbàlà. Agbègbè àti àyíká wa, ẹ̀yin ogun ọ̀run, ẹ rọ̀ ní agbára iná, ẹ rọ̀ ní agbára àṣẹ lórúkọ Jésù. Ẹ̀yin ẹ̀mí mòde ọ̀rọ̀ ẹ sọ̀kalẹ̀ síbẹ̀. Ẹ wá bá wa rìnrìn àjò yìí. Ẹlẹ́fẹ́ fi ọsàn èso, ẹfẹ́ fi tan ìmọ́lẹ̀ sínú ayé àwa ènìyàn lónìí. Ẹlẹ́fẹ́ fi adùn sínú ayé àwọn ènìyàn. Ẹni orí èso kì í burú kó mọ́ so èso. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìṣẹ̀dá tó mú èso dání lónìí lórúkọ Jésù. Irú èyí èso tó wù kí wọ́n mú dání, ọba ayérayé ọba àwọn ọba, jẹ́ ká ayé wa bẹ̀rẹ̀ sí so èso rere. Lórúkọ Jésù, jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí so èso rere. Ayọba àwọn ọba, ọba tó pọ̀ nípa àti agbára. Ìmọ́lẹ̀ yìí Olúwa wá tàn sínú ayé wa. Ó rí pé ìmọ́lẹ̀ dára, ó sì tan ìmọ́lẹ̀ sì borí òkùnkùn. Látòní lọ, ìmọ́lẹ̀ wa kó máa borí ogun òkùnkùn. Ìmọ́lẹ̀ wa kó máa borí ogun ayé. Ìmọ́lẹ̀ wa kó máa borí ogun oṣó. Ìmọ́lẹ̀ wa kó máa borí ogun àjẹ́. Ìmọ́lẹ̀ wa kó máa borí ogun èmèrè. Ìmọ́lẹ̀ wa kó máa borí ogun àmúbọ́, ogun àìsàn láti òní lọ. Lórúkọ Jésù, a fi àwọn nǹkan yìí a fi bá ọ sọ̀rọ̀ ni, a fi pòwe gẹ́gẹ́ bó ṣe ní ká ṣe. Ìwọ ló sì mọ̀dí tó ṣe ní ká ṣe. Lórúkọ Jésù, jẹ́ kí gbogbo àdáwọ́lé wa jẹ́ kó bẹ̀rẹ̀ sí so èso rere. Lórúkọ Jésù, òmìnira wa jẹ́ kó bẹ̀rẹ̀ sí so èso rere. Gbogbo ohun tí jẹ́ ìpọ́njú, Olúwa mú kúrò nínú ayé wa. Ẹ̀mí mọ́ mú kúrò nínú ìdílé kọ̀ọ̀kan. A ó máa yìn ọ́ lógo, a ó sì máa gbé ọ ga ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, 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 àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí hallelujah, 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 hallelujah. Ògo f'Olódùmarè. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sí orí afẹ́fẹ́. Lónìí yóò dára fún wa, a ó sì rí àánú gbà. Ojúrere rẹ̀ yóò máa bá wa lọ. Ẹ káàárọ̀ níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ sì káàsán níbi tẹ́ bá wà lọ́sàn. Ẹ kú àṣálẹ́ níbi tẹ́ wà ní alẹ́. Yóò dára fún wa lórúkọ Jésù Kristi. Gbogbo àwa tí à ń wọlé sí orí afẹ́fẹ́ lákòókò yìí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí share program yìí. Ẹ bẹ̀rẹ̀ sí share program yìí. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Ògo Olúwa yóò bẹ̀rẹ̀ sí yọ nínú ayé wa. Ògo Olúwa yóò bẹ̀rẹ̀ sí fi ara hàn nínú ayé gbogbo wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Isaiah 62. Isaiah 62 verse 1. Àkọlé àdúrà yìí ó ní Isaiah 62 verse 1. Àkọlé 12 days fasting and prayer wa. Nítorí ti Sioni èmi kì yóò dákẹ́. Nítorí ti Jerusalemu èmi kì yóò sinmi. Títí òdodo rẹ̀ yóò fi jáde bí títan ìmọ́lẹ̀ àti ìgbàlà rẹ̀ bí fìtílà tí ń jó. Ṣé ti rí? Yóò dára fún wa lórúkọ Jésù. Nítorí ti Sioni èmi kì yóò dákẹ́, àti nítorí ti Jerusalemu èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò fi jáde bí fìtílà, bí títan ìmọ́lẹ̀ àní ìgbàlà rẹ̀ bí fìtílà tí ń jó. Ṣé ti rí láàárọ̀ yìí? Mo máa ń sọ fún yín pé Ọlọ́run ní agbára gan. Nígbà tí Ọlọ́run, ẹ rí pé a ti fẹ́ parí program lánàá, nígbà tí Ọlọ́run ní kí ẹnìkọ̀ọ̀kan kó mú èso àti ìmọ́lẹ̀ dání. Èmi náà ò mọ nǹkan tó fẹ́ ká fi ṣe. Ó ní àánú mi ṣe máa ń ṣe àwọn tó jẹ́ pé ẹ kàn máa ń gbàdúrà, ẹ kì í listen sí ohun Ọlọ́run. Mi ò mọ nǹkan tó ní ká fi ṣe. Ó kàn ṣáà ní ká mú dání láàárọ̀ pé èso àti ìmọ́lẹ̀, àwòrán ló máa ń bá mi fi sọ̀rọ̀ jù. Ọjọ́ tó gbé àwòrán ènìyàn wá pé kí n wo ẹ̀jẹ̀ rèé nídìílé wọn yìí, ẹ̀jẹ̀ rèé níwájú yìí, àwòrán lọ́lọ́run fi máa ń bá mi sọ̀rọ̀ jù. Àwòrán lọ́jọ́ tó sọ fún mi, ó ní wo àwòrán ẹni tó kọ́mẹ̀ntì, mo fẹ́ dá aṣọ ògo fún un. Ọlọ́run máa ń fi àwòrán bá mi sọ̀rọ̀ gan púpọ̀ púpọ̀. Ọmọ tí Ọlọ́run sọ fún pé wọ́n ti gbé káàkiri orílẹ̀-èdè, ó sì ń ṣe àìsàn, pé àìsàn yóò sì yí padà, ojoojúmọ́ ni nǹkan báyìí máa ń ṣe. Wọ́n ti gbé káàkiri. Tó bá wà lábẹ́ òyìn pé òun fẹ́ fi omi òjò wòsàn, àwòrán ló fi hàn mí. Mo sì kílíkì, mo ní ẹni tí mo sẹ́ndì mẹ́sẹ̀jì sínú inbox ẹ̀ ń sìn kó pè mí pé Ọlọ́run ló fẹ́ fi omi òjò wòsàn. Ó ní dádì, omi òjò mọ̀ ọ̀rọ̀ kì í sásìkò òjò. Mo ní ṣe bọ́lọ́run ló sọ bẹ́ẹ̀. Jẹ́ àgbàdúrà. Ibo ló wà? Ó ní Ìbàdàn. Lórúkọ Jésù,
ogun ọ̀run ó yá ẹ rọ̀jò ẹlẹ́fẹ́ fomi òjò wo ọmọbìnrin sàn lórúkọ Jésù. Òjò ó yá bẹ̀rẹ̀ sí rọ̀, kò burú, ní tó bá ṣẹlẹ̀ kó jẹ́ kí n mọ̀. After 10 minutes ó ní dádì òjò mọ̀ ti bẹ̀rẹ̀, ó ní ó fọ́ni, ẹ kú gbọ́hùn ẹ̀, ó ló fọ́ni and it's not funny dádì. Lẹ́yìn tẹ́ gbàdúrà tán òjò tí òṣù ó sì bẹ̀rẹ̀ sí rọ̀, òun ti gbé 25 litres. Lórúkọ Jésù àdúrà wa yóò gbà. Ẹ jẹ́ ká máa gbọ́ràn sí ohun Ọlọ́run. Nítorí pé àwọn wòlíì kan ti wà, wọ́n ti dìdàkudà ní àwọn èèyàn ṣe nígbàgbọ́. Ṣùgbọ́n ibi tó wà yìí èmi sọ fún ọ, èmi ò, tó bá ti sọ gbàgbọ́ rẹ nù kí láǹfààní pò ń wá. Bó bá jẹ́ àwa 50 àwa 100 là ń ríra wa, tó sì nígbàgbọ́ tó sì lè ń sọ láàkiri pé Olúwa ń gbọ́ àdúrà mi, ó ti tó. Ìjọba ọ̀run ló kù tèmi ń lè. Ṣùgbọ́n ìwọ tó nígbàgbọ́ mọ́ fà àkókò rẹ ṣòfò. Ẹ rí pé ó ṣe yé mi náà ni. Ẹ rí pé látìgbà tí a ti bẹ̀rẹ̀ ni mo ti ka Isaiah 62 verse 1. Ṣùgbọ́n bí mo ṣe ń gbàdúrà ń sìn, ó ní lọ wo ohun tó wà nínú Isaiah 62 verse 1 kò kà. Yóò yọ ìdí tí mo ṣe ní kẹ́ mú ìmọ́lẹ̀ àti ọ̀sán dání lónìí. Nítorí ti Síónì èmi kì yóò dákẹ́, àti nítorí Jerúsálẹ́mù èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò fi jáde bíi títan ìmọ́lẹ̀ àti ìgbàlà bíi fìtílà. Kí ni Yorùbá ń pè, kí ni kándù mi? Fìtílà, ìmọ́lẹ̀ tó ń jó. Ẹ wò fìtílà. Tẹ́nìkan bá ń tàn ọ́ jẹ kò ń ṣe òrìṣà. Ó wà nínú Bíbélì. Má jẹ́ káwọn pásọ̀ ẹ máa tàn ọ́ jẹ. Ọ̀nà tí oníkálukú ń gbà á lò ó yàtọ̀. Àwọn kan ń lò wọ́n fi ń ba ayé ènìyàn jẹ́, bẹ́ẹ̀ ni àwọn kan ń lò wọ́n fi ń tún ayé ènìyàn ṣe. Nítorí Síónì èmi kì yóò dákẹ́, àti nítorí Jerúsálẹ́mù èmi kì yóò sinmi, títí òdodo títí kí ni ìtumọ̀, kí lè so àwọn nǹkan tó ń tàn èso títí tí fìtílà rẹ̀ yóò fi jáde bíi títan ìmọ́lẹ̀ àti agbára rẹ̀ bíi fìtílà tí ń jó. Fìtílà, kí là ń pè ní fìtílà? ṣe bí iná tá a tan iná sí tó ń jó ni fìtílà. Nǹkan tá a tan iná sí tó ń jó, kí ni à ń pè ní òdòdó? Any kind of flower tó ń so ó ní òdòdó. Ọsàn ó ń so ní ọ̀gẹ̀dẹ̀, ó ń so ní ohunkóhun tó jẹ́ èso síso ni. Ó ní títí òun ò ní dákẹ́ títí tí ọ̀rọ̀ rẹ̀ yóò fi, ayé wa yóò fi ní ìtumọ̀, tí ọ̀rọ̀ wa ó fi ní ìyanjú, tí a ó fi rí àánú gbà. Òun ló máa ń ṣe mí ní ọ̀pọ̀lọpọ̀ àánú àwọn ènìyàn pé tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ nǹkan kan, ẹ wo bó ṣe sọ, ẹ̀yin náà fi ẹ̀mí darí. Kì í ṣe pé màá sọ, ó lè jẹ́ pé àti fẹ́ parí program kọ́lọ́run tó bá mi sọ̀rọ̀ pé nǹkan báyìí ni kẹ́ ẹ ṣe. Ó lè jẹ́ pé ká tó bẹ̀rẹ̀ lọ́lọ́run sọ pé ó yá ẹjẹ́ lọ ṣe nǹkan báyìí. Nǹkan tí mi ò ní plan ẹ̀ yóò sì sọ fún mi pé nǹkan báyìí lòun fẹ́ ṣe lónìí. Darí ẹ̀mí ẹ̀ kúrò níbi nǹkan tí wọ́n fẹ́ ṣe. Tí mo fẹ́ wá mo yí padà, tèmi fẹ́ ṣe ni. Yóò sì ṣe, yóò sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Gbogbo ìdílé wa pátá, gbogbo aláwòrán ojú rere Ọlọ́run. Ọlọ́run kò ní sinmi títí tí fìtílà wọn fi jó, tí yóò fi jó ní orúkọ Jésù, tí yóò fi tan ìmọ́lẹ̀ sí inú ayé wa ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó sì rí ojú rere àti àánú rẹ̀ nínú ìrìn àjò wa. Kí ni àkọlé àdúrà wa lónìí? Àkọlé àdúrà wa ti òní ni pé Olúwa fún mi ní òmìnira lọ́wọ́ ohun gbogbo tó ń pọ́n mi lójú. Òmìnira lọ́wọ́ ohun gbogbo tó ń pọ́n mi lójú. Your freedom is here. Olúwa jẹ́ kí ìgbàgbọ́ mi wà níbí nínú rẹ. Olúwa jẹ́ kí ìgbàgbọ́ mi wà níbẹ̀ lórúkọ Jésù. Ìgbàgbọ́ rẹ yóò sì wà níbẹ̀. Ẹ má ti tanná sí o, ẹ má ti tanná sí ìmọ́lẹ̀ yín o. Ẹ mú dání tó bá ti tó àkókò lórúkọ Jésù. Ẹ tanná sí, a bẹ̀rẹ̀ àdúrà. Ẹ rí nǹkan tí ó ṣẹlẹ̀ lórúkọ Jésù. A ó sì rí àánú gbà lórúkọ Jésù. Ògo Ọlọ́run yóò farahàn nínú ayé wa. Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpọ́njú nínú ayé ènìyàn? Kí ni a sọ̀rọ̀ lórí ẹ̀fẹ́, a ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ torí àkókò. Mo fẹ́ ká gbàdúrà. Téèyàn bá ń rí ara ènìyàn tí èèyàn ń jẹun, tàbí tí èèyàn rí eku tó ń jẹ owó ènìyàn, tàbí tí eku ń jẹ oúnjẹ ènìyàn, a máa fa ìpọ́njú lójú àlá. Pé ó sùn ó wá rí eku yìí ń jẹ oúnjẹ owó ẹ lójú àlá.
bóyá owó orí pé kó ń jẹ pọ́ọ̀sì ẹ lójú àlá, ìpọ́njú ńlá ni. O gbọ́dọ̀ gbàdúrà dáadáa láàárọ̀ yìí. Ìwọ tó ti lálàá yìí ti pẹ́ àbóṣe ńlá ni, o gbọ́dọ̀ gbàdúrà lórí ẹ̀. O gbọ́dọ̀ gbàdúrà lórí ẹ̀. Tàbí orí ènìyàn lójú àlá tó ń jí owó ẹ, tó ń jí owó ẹ tó ní ká iye báyìí ló kó síbí, iye báyìí ló bá níbí, owó yìí ò pé, tàbí o tiẹ̀ kó síbẹ̀ o ò rí, wá ń wá káàkiri o ò rí títí tó o sì fi tajú sójú ayé. Nǹkan burúkú ni, àpẹẹrẹ ìpọ́njú ni. O gbọ́dọ̀ gbàdúrà. Mo fẹ́ kí gbogbo wa gbọ́ mi dáadáa láàárọ̀ yìí lórúkọ Jésù. Ọ̀run yóò sì ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ọ̀run yóò sì ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé gbogbo wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Tó bá rí ní ojú àlá pé òun fi ẹsẹ̀ rìn láì wọ bàtà, ìpọ́njú ni, kì í ṣe nǹkan tó dáa. Ìpọ́njú ni kéèyàn mọ ríra èèyàn lójú àlá láì fẹsẹ̀ rìn lórúkọ Jésù, láì wọ bàtà kó máa rìn lójú àlá, láì wọ bàtà kó máa rìn lójú títì. Gbogbo ìwọ tí o ti láláì, tí o ti ń rí ìdààmú àbí wàhálà kan lónìí, ọ̀run yóò mú kúrò nínú ayé rẹ. Tó bá rí ara rẹ pé òun rí àwọn òbí tó ti kú, àwọn arúgbó, àwọn èèyàn tó ti kú tí wọ́n ń fún ọ ní ẹ̀bùn lójú àlá. Ẹ rí i pé ní ọjọ́ kan tí mo ṣe prógráàmù kan kì í ṣe prógráàmù, mo kàn wá nú lé ni wọ́n á ní àkẹ́tì kí n tiẹ̀ ṣeré, kí n kàn lọ sórí live program, èmi àti ọmọ mi lájọ ń ṣeré. Ọlọ́run sọ fún mi pé ẹnìkan bẹ́ ń bí, ẹnìkan wà tí wọ́n fẹ́ lo program live program báyìí ni, pé ẹnìkan wà tí wọ́n fẹ́ lo ìyẹ́ ẹ̀ láti fún ní nǹkan lójú oorun. Wọ́n ti try gbogbo agbára wọn rí mú. Ọmọkùnrin sì ní èmi ni dádì, pé ṣùgbọ́n mi ò gbà. Inú wa ń bí ìyá tó bí mi, inú ń bí ìyá yẹn sí àwọn. Àwọn àpẹẹrẹ burúkú ni nínú ayé ènìyàn. Gbogbo ìwọ tó bá ń lá irú àwọn àlá báyìí, tàbí orí rẹ pé o wọ èkísà rag, o wọ̀ lójú oorun, wọ́n gbé èkísà wọ̀ lójú oorun, nǹkan àpẹẹrẹ burúkú ni o. Ìwọ tó bá ń jẹun lójú oorun, má jẹ́ wọ́n tàn ọ́ o pé oúnjẹ tó jẹ lójú oorun ó dáa, kò dáa o, kò dáa. Lónìí ọ̀run yóò jẹ́rìí sí agbára rẹ̀. Ohun gbogbo tí a ṣe nínú ayé ẹ̀ yìí lórúkọ Jésù, ọ̀run yóò bàjẹ́, ọ̀run yóò bàjẹ́, ọ̀run yóò tan fìtílà tó ń jó yóò tàn sínú ayé rẹ̀ ní orúkọ Jésù. Ìwọ tó bá rí lójú àlá, mo fẹ́ kó o gbàdúrà yìí dáadáa láàárọ̀ yìí lójú àlá pé bóyá òun tọrọ owó, ẹ jọ̀ọ́ ẹ fún mi lówó, títí tó sì fi tají òrẹ́ nìkan kan tó ta ọ́ lọ́rẹ. Àpẹẹrẹ burúkú ni, àpẹẹrẹ ìpọ́njú ni, àpẹẹrẹ ìpọ́njú ni, àpẹẹrẹ ìpọ́njú ni. Àbí tó rí pé bàtà tó máa ń wọ̀ ẹnìkan jí kó lórí program ẹ kú ti gbọ́. Ní ọjọ́ tọ́lọ́run sọ fún mi, Amẹ́ríkà ni máa yìí wà. Ogun máa ń jẹ lòmíì, ṣùgbọ́n èṣù máa ń gba ìgbàgbọ́ kúrò lọ́kàn wọn. Ìránṣẹ́ Ọlọ́run tó lè lò pé bàtà ibo lẹ lọ tẹ́ ẹ̀ rí bàtà yín kó lọ lé pé ó ní òun kọ́kọ́ lálàyé pé wọ́n kó bàtà òun wá ń wá òun rẹ́sẹ̀ kan, òun ò rẹ́sẹ̀ kan tóun fi tají. Nígbà tóun wá lọ sí ìlú àwọn, òun lọ Nàìjíríà, òun lọ sílùú àwọn lọ ṣèpàdé, pé ibi ìpàdé yìí bó ṣe ṣẹlẹ̀ lójú àlá gan-an náà gẹ́lẹ́ ló ṣẹlẹ̀ lójú ayé. Ó wá bàtà ẹsẹ̀ kan tí kò sì rí, ó sì dákẹ́. Gbógun ṣe wọnú ayé rẹ̀ rí. Lórúkọ Jésù, ogun ò ní wọnú ayé wa, ìpọ́njú ò ní wọnú ayé wa, ìdààmú ò ní wọnú ayé wa. Ohun gbogbo tó ń ni wá lára lórúkọ Jésù tó ń mú ìpọ́njú wọnú ayé wa, ọ̀run yóò fún wa ní òmìnira lórí ẹ̀ lónìí lórúkọ Jésù. A ó rí agbára Ọlọ́run, a ó rí agbára Ọlọ́run. Tó bá rí ní ojú àlá, tó bá ń lálàá pé wọ́n dè ọwọ́ rẹ, ìpọ́njú ni. Ọwọ́ tán bá dè kí ló lè ṣe? Kò lè ṣe nǹkan kan. Ó ti wà paralyzed lórúkọ Jésù. Ọlọ́run alágbára ọba àwọn ọba yóò tú ọ sílẹ̀ lọ́wọ́ gbogbo ìdè lórúkọ Jésù. Tó bá láàlá pé òun ríra rẹ ní nílé àkọ́kù ní àwọn fíléèjì yín, ohun tí ò dá ni, ìfàsẹ́yìn ni, ìpọ́njú ni lórúkọ Jésù. Ọ̀run tó bá ń lá àwọn àlá báyìí, mo bẹ̀ ọ́ nítorí ti Ọlọ́run, máa jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run ó gbọ́. Ó bá lárò àwọn àlá pé mo padà, mo ríra mi nínú abúlé, mo ríra mi, mo wá ń ṣe àwọn nǹkan tí wọ́n gan mọ̀ pé lójú ayé ò lè ṣe. Ìpọ́njú ni, ìfàsẹ́yìn ni. Tó bá ríra rẹ lójú oorun pé ìgbín tó ti kú, ó wá ń he ìgbín tó ti kú, àwọn ìgbín tó ti kú ó ń he lójú àlá, nǹkan tí ò dáa ni. Ó he lójú àlá yìí, ó rí ẹnìkan tó yọ sọ kó yá dálẹ̀, kì í ṣe tiẹ̀.
so kó o sì dálẹ̀ kó wá tají tó bá rí tó bá ṣerú ẹ̀ pé o ṣá o wá dá sílẹ̀ o tají ìṣẹ́gun ni má bẹ̀rù ìṣẹ́gun ni tó bá fi lè dálẹ̀ lójú àlá kó tó tají ṣùgbọ́n o kó mọ́ra o wá tají bẹ́ẹ̀ ohun tí ò dáa ni lórúkọ Jésù ọ̀run yóò fún ọ ní òmìnira lọ́wọ́ ẹ̀ ní orúkọ Jésù ọ̀run yóò fún ọ ní òmìnira lórí ẹ̀ tàbí oríra rẹ ní abúlé tó ru igi ìdáná ó wá rù lójú oorun ìwọ tó ti kó lábúlé bóyá o wà ń lo òyìnbó bóyá o wà níbi tó ìwọ olówó ìwọ ọlọ́rọ̀ ìwọ tó ibi ò pa o wá ríra rẹ lábúlé o wá rugi o wá lálàá pé àgbà kan mo ti rugi lábúlé bóyá ni Ọlọ́run fi hàn mí rárá o àwọn ẹ̀mí òkùnkùn ni o ìpọ́njú ni àwọn igi ìdáná firewood o wá ríra rẹ o wá ń rù pẹ̀lú aṣọ èkísà lọ́rùn lórúkọ Jésù ìpọ́njú ọ̀run mú kúrò nínú ayé rẹ lónìí ọ̀run mú kúrò nínú ayé rẹ lónìí tàbí orí ènìyàn tó fún ọ lẹ́ńfílòpù lójú oorun má jẹ́ wọn tọ̀ ọ́ ẹ wá sọ fún wòlíì rẹ ẹ mọ̀ pé lójú bí Ọlọ́run ṣe darí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ó wá fún ọ lẹ́ńfílòpù lójú oorun ó wá sọ fún wòlíì rẹ pé dádì wọ́n mọ̀ fún mi lẹ́ńfílòpù lójú oorun mi lónìí ìròyìn ayọ̀ kọ́ o ìròyìn ayọ̀ kọ́ o kì í ṣe ìròyìn ayọ̀ kódà o pé àwọn afẹ́rẹ́ ìwé ọmọ tó sọ fún mi pé dáàdì nígbà tá a gbàdúrà tán tí mo ṣe báyìí nǹkan tí mo rí ni pé wọ́n fún mi ní báíbù wọ́n fún mi ní fóònù nǹkan gidi ní báíbù nǹkan gidi ní fóònù kò sí ìwọ tó bá ń lọ bìkan tó bá gbàgbé fóònù ẹ sílé gbogbo bá rẹ ó ṣe máa ṣe o ò ní wà comfortable bí ìgbà tó gbàgbé ọmọ sílé ni ó ṣe rí torí o mọ̀ pé wọ́n lè pè ọ́ síbẹ̀ wọ́n lè ìyanu lè ṣẹlẹ̀ o lè ní ẹni tó fẹ́ bá sáré bá sọ̀rọ̀ nǹkan tó wúlò ní fóònù àti bíbélì tí wọ́n bá rí lójú oorun ṣùgbọ́n wọ́n fún ọ lẹ́ńfílòpù lójú oorun ó wá ṣí inú ẹ́ńfílòpù wọ́n lè fún méjì ló pín sí bó fẹ́ kó o gbàdúrà dáadáa láàárọ̀ yìí méjì ló pín sí wọ́n fún ọ lẹ́ńfílòpù lójú oorun nígbà tó ṣí o bá oríṣiríṣi ẹ̀bùn níbẹ̀ ó dáa títí tó sì fi tají ògbélẹ̀ nìkan kò gbà lọ́wọ́ rẹ nǹkan tó dáa ni ṣùgbọ́n wọ́n fún ọ lẹ́ńfílòpù lójú oorun ó wá ṣí ó wá jẹ́ òfìfo ìtumọ̀ ìpọ́njú ni ayé rẹ ò ní wà lófìfo lórúkọ Jésù ìdílé rẹ ò ní wà lófìfo lórúkọ Jésù ọ̀run yóò fún ọ ní òmìnira lórúkọ Jésù Kristi olùgbàlà àbí o wá rí lójú àlá pé o wọ aṣọ bó ṣe wọ aṣọ wá ń jáde lọ o ní kó o mú owó lápò o wá tọwọ́ bọ̀ àpò o wá rí pé àpò yìí ti já kò sí owó kankan nù rẹ̀ mọ́ ìpọ́njú ni o a ò ní gba gbogbo èrè iṣẹ́ rẹ a ò ní gbà dànù gbogbo èrè iṣẹ́ rẹ tí ọ̀tá ń gbà dànù lórúkọ Jésù ọ̀run yóò fi ìbùkún sí ayé rẹ láti òní lọ lórúkọ Jésù àpò náà mo di lónìí àpò náà ò tún jò mọ́ lórúkọ Jésù lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ò ní rí dààmú mọ́ tí a bá wò ó tó bá ríra rẹ pé lójú oorun oṣù ó wá rí pé inú ilé tó oṣù òjò ń rọ̀ inú ilé yìí wá ń líìkì omi ń kán sínú ilé kò da àpẹẹrẹ burúkú ni a ò ní gbáre rẹ dànù lórúkọ Jésù a ò ní gbáre òrùlé gbọ́dọ̀ àbí ta ló kọ́lé tó wá rí pé ilé òun líìkì ó ń jò tínú rẹ̀ ó dùn inú rẹ̀ ò lè dùn àpẹẹrẹ burúkú ni àpẹẹrẹ ìpọ́njú ni kì í ṣe pé òun rìn lọ o àbọ̀ gbàdúrà tán báyìí ó wá rí pé òjò ń rọ̀ òjò ń pọ́n gidi òjò yẹn rọ̀ gidi gan àpẹẹrẹ ìbùkún ni ṣùgbọ́n inú ilé ló wà ó wá rí pé inú ilé rẹ̀ ń jò ó ń líìkì omi kún gbogbo inú ilé àpẹẹrẹ burúkú ni o ní orúkọ Jésù ó sì ra àánú gbà àbí ó sùn ó wá rí pé àwọn eku àti àwọn aáyán àbí àwọn eṣinṣin wọ́n kúnnú yàrá rẹ̀ wọ́n pitimu wọ́n ń sáré kiri lọ́tún lọ́sì kò ń ṣe tó da àpẹẹrẹ ìpọ́njú ni tàbí ènìyàn jí owó rẹ̀ wọ́n yọ̀bọ sí ọ lójú orúkọ yá owó ọwọ́ ẹ̀ kó wá wọ́n sì yìnbọn yìí fún ọ o sì kówó lé wọn lọ́wọ́ wọ́n sì yìnbọn fún ọ o sì tají títí tó fi tají o ò gbowó yìí ìbọn yìí wọ́n sì rí yìn àpẹẹrẹ burúkú ni o lórúkọ Jésù ìpọ́njú ò ní wọnú ayé rẹ tàbí lójú àlá rẹ ó rí pé òun fi ẹsẹ̀ rìn láti bìkan débìkan o kò wá ní òpin ẹsẹ̀ láì wọ bàtà ó wá ń lọ kò sópin o ò mọ o ò ríwájú o ò rẹ́yìn o kàn sáà ń lọ àpẹẹrẹ burúkú ni lórúkọ Jésù ọ̀run yóò mú kúrò nínú ayé rẹ lónìí tàbí ìwọ tó máa ń sùn tó máa ń láàlá pé oríra rẹ ní inú ilé tó ti gbé rí ilé burúkú ilé tó gbé tó sunkún ilé tó rí nǹkan kan rẹ gbé ṣe níbẹ̀ kò ń ṣe nǹkan tó dáa tàbí ó padà sí iléèwé wá ríra rẹ pé ó wọṣọ skul bí ọmọ primary school lórúkọ Jésù ìfàsẹ́yìn ò tún di bá ayé rẹ mọ́ àwọn àpẹẹrẹ burúkú ni àwọn nǹkan tí ò dáa ni tẹ́ bá rántí dókítà kan tí Ọlọ́run gbàdúrà fún tó rí ìyanu tó ní ọdún 5 tó ti wà nílùú òyìnbó wọn fún físà tó fi fẹ́ ṣiṣẹ́ wọn fún ní anything
ẹni àwọn kan náà kàn ṣàánú ẹ̀ pé yàrá kan tá a fún ọ rèé máa manage ńbẹ̀, ibẹ̀ ló ti manage. tẹ́ bá rántí gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ rántí tó give testimony tí Ọlọ́run ní kí n gbàdúrà tá a sì gbàdúrà láàrin oṣù méjì ìgbé ayé rẹ̀ yí padà. Ọlọ́run ó ṣàánú fún wọn. Ìyá mi kan ti bẹ̀ mí ó ní má máa sọ ọmọ torí wọ́n mọ̀ pé ewu ni ti máa ń sọ tó ṣèlérí fún ọmọ ọlọ́mọ tí ò mú lérí iṣẹ́ ó rí ìyanu tán ó gbàgbé gbogbo ìlérí tó ṣe fọ́mọ ọlọ́mọ. Yóò ra àánú gbàǹbí tó bá wà lórúkọ Jésù. Mo fi ẹ̀kọ́ ní fún gbogbo àwa tá a wà lábẹ́ òwì tó bá ríra rẹ. Ó ní òun máa ń ríra àwọn tóun ó wà ní school tóun ti parí ní secondary school tóun ti parí tóun ó tún wọ aṣọ bí ìgbà tóun fẹ́ kọ wáyẹ́ẹ̀kì. Ìpọ́njú burúkú ni o, ìpọ́njú burúkú ni. Tó bá ríra rẹ ní láàrin àwọn arúgbó wọ́n wá ń fi ọwọ́ kàn ọ́ lórúkọ Jésù. Ìpọ́njú ò ní wọnú ayé rẹ. Oríra rẹ láàrin àwọn arúgbó wọ́n wá ń fi ọwọ́ kàn ọ́. Ẹ dákun kí la arúgbó lè dáṣe tó bá ti darúgbó. Ẹni tó ti darúgbó kù jẹ́ wọ́n máa fà tí wọ́n bá fà kò ní lè dá nǹkan rere ṣe. Gbogbo agbára tó lò ní dá nǹkan rere ṣe láyé lórúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run yóò fi wọ́n sínú ìdè lónìí. Lórúkọ Jésù ọ̀run yóò fi wọ́n sínú ìdè lónìí. Tàbí tó rí ejò tó gbé owó rẹ̀ mì pé owó mi lejò yìí ń gbé mi àbò ní nǹkan ọ̀sìn ó wá rí ejò lójú oorun tó ń gbé àwọn nǹkan ọ̀sìn mì. Àpẹẹrẹ burúkú ni lórúkọ Jésù. Ejò ayé tó ń gbé ire mì mọ́ ọ lọ́wọ́ tó ń gbé ògo mì mọ́ ọ lọ́wọ́ ọ̀run ó lù ú pa lónìí lórúkọ Jésù. Idà ìdájọ́ Ọlọ́run yóò kọjá lọ lórí ẹ̀ lórúkọ Jésù ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ yóò kọjá lọ. Gbogbo ìwọ tó bá lálàá tó wá rí pé eku gé ọ lẹ́sẹ̀ jẹ kì í ṣe ń tó dáa kéku géèyàn lẹ́sẹ̀ jẹ. Àpẹẹrẹ burúkú ni. Àpẹẹrẹ àwọn nǹkan tó ń fa ìpọ́njú nínú ayé ènìyàn ni. Àpẹẹrẹ àwọn nǹkan tó ń fa ìjákulẹ̀ nínú ayé ènìyàn rí. Tàbí ó ríra rẹ pé ó wá rí pé òun tà lójú oorun. Má jẹ́ wọ́n tọ̀ ọ́ pé bísínẹ́sì lọ́nà rẹ rárá o. Rárá o bísínẹ́sì kọ́ lọ́nà rẹ o. Lórúkọ Jésù ayé ò ní gba ògo ṣe pàṣípààrọ̀ mọ́ ọ lọ́wọ́. Ọ̀tá ò ní fi ògo ṣe pàṣípààrọ̀ mọ́ ọ lọ́wọ́. Ìwọ tó jẹ́ dókítọ̀ tó jẹ́ nọ́ọ̀sì ìwọ tó wo tí iṣẹ́ rẹ ò tiẹ̀ papọ̀ lọ di òwò tó wá rí pé òun tà òun rà wọ́n wá sọ fún ọ pé bísínẹ́sì níṣẹ́ rẹ má já wọn lóhùn má jẹ́ wọn ó tọ̀ kiri fún àdúrà dáadáa. Tàbí ìwọ tó rí pé obìnrin máa ń bọ̀ lájọṣepọ̀ tàbí ọkùnrin máa ń wá ń bọ̀ ìwọ tó dọ́kùnrin á wá bọ̀ wọ́n bá lájọṣepọ̀. Ohun burúkú gbà ní ìpọ́njú ni. Ọ̀tá máa ń fi de ìná ire ni. Ìwọ tó sì ń lárú àlá báyìí mo fẹ́ kó o máa fi sínú ọkàn pé ògo kan bẹ nínú ayé rẹ ni ọ̀tá ṣe ń fi àlá yìí jà ọ́ lógun. O gbọ́dọ̀ bọ́ lórúkọ Jésù. Àlá kì í ṣe tó dáa o. Àlá kì í ṣe nǹkan tó dáa. Kò dá àwọn àlá burúkú kan wà tí ò dá. Kì í ṣe gbogbo àlá ni ò dá o. Àwọn àlá kan wà tó jẹ́ pé Ọlọ́run fi máa ń fi àmì hàn. Ẹ worú èmi àlá tí mo máa ń lájù nígbà tí mo wà Nàìjíríà pé màá ríra mi láàrin àwọn òyìnbó tàbí kí ríra mi nínú kíláàsì pẹ̀lú àwọn ọmọ òyìnbó. N tí ò tí ì ṣẹlẹ̀ rí nínú ayé mi lójú ayé ni Ọlọ́run sì fi hàn mí. Lónìí ṣé kò wá rí bẹ́ẹ̀? Ó rí bẹ́ẹ̀. Mo ríra mi láàrin àwọn ọmọ òyìnbó mo lọ sí skul nílùú yìí lórúkọ Jésù. Gbogbo èyí tẹ́ wà lábí ohùn yìí ẹ ó rí ojúrere àti àánú Ọlọ́run lórúkọ Jésù. Ẹ ó rí ojúrere àti àánú Ọlọ́run. Mo fẹ́ kó o gbàdúrà. Àkókò ti tó báyìí. Tanná sí ìmọ́lẹ̀ rẹ. Ìmọ́lẹ̀ tí Ọlọ́run ní ká mú dání láàárọ̀ yìí. Tanná sí. Mo fẹ́ kó o tanná sí ìmọ́lẹ̀ yìí. Mo fẹ́ kó o tanná sí ìmọ́lẹ̀ yìí lórúkọ Jésù. Ohun gbogbo tó ń pọ́n ọ lójú mú èso rẹ. Ṣé èmi ò mọ èso tó mú dání? Èso tó bá mú dání mú dání báyìí níbikíbi tó wà kó o sì tanná sí ìmọ́lẹ̀ rẹ. Ẹ jẹ́ á kà á torí àwọn aláìgbàgbọ́ àwọn tí máa ń doubt. Ẹ jẹ́ á ka Isaiah 62 verse 1. Isaiah 62 verse 1. Àwọn tó jẹ́ pé wòlíì wọn ti kó wọn lápá pásọ̀ wọn kó wọn ní papá mọ́ra pé ẹ̀rọ o jẹ́ wọ́n máa fìyà jọ́. Ìwọ ń lọ sàndá mẹ́wàá òun sọ offering fún wọn. Ìwọ sì ń la ìṣòro kọjá àwọn sì ń gbádùn. Ìwọ continue o jẹ́ wọ́n máa fìyà jọ́ o. Isaiah 62 verse 1. Nítorí ti SIONI èmi kì yóò dákẹ́ àti nítorí Jerusalem èmi kì yóò sinmi títí òdodo rẹ̀ yóò fi jáde bíi títan ìmọ́lẹ̀ àti ìgbàlà rẹ̀ bíi fìtílà tí ń jó. Tó ti rí pé ìgbàlà ń bẹ́nu fìtílà tó tàn dání tanná sí fìtílà rẹ̀ bíi títan ìgbàlà rẹ̀ bíi fìtílà tí ń jó. Agbára ẹ̀ àwọn ẹ̀mí kan tó jẹ́ ẹ̀mí Ọlọ́run wọ́n fẹ́ràn ìmọ́lẹ̀ wọn kì í wà níbi tí òkùnkùn bá wà. Lórúkọ Jésù yóò dára fún wa. Ní orúkọ Jésù a ó rí àánú gbà. Ní orúkọ Jésù Kristi olùgbàlà a ó rí ojúrere Ọlọ́run ọba àwọn ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run fẹ́ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láàárọ̀ yìí. Lórúkọ Jésù yóò dára fún wa.
ṣé Mercy wà lórí ohùn mi? Ṣé Mercy wà lábẹ́ ohùn yìí? Ṣé Mercy ń gbọ́ mi? Ṣé Mercy ń gbọ́ mi? Màá pè sí orí WhatsApp ẹ̀ sìn. Mo fẹ́ kó darapọ̀ mọ́ mi. Hello, hold on. Mo fẹ́ kó gbàdúrà o. Lórúkọ Jésù yóò dára fún ẹ. Àmín Jésù. Lórúkọ Jésù wàá rí àánú gbà. Ọba tó pọ̀ nípa àti agbára. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Arúgbó ọjọ́, àdàgbà mọ́ pàròyè. Wọ́n ló pè mí ló rán mi níṣẹ́. Ó ní tí àkókò bá ti tó, olófin àmì àti iṣẹ́ àpẹẹrẹ hàn. Ó ní tí bá ti pè ọ́, ó ló dá mi lóhùn. Bàbá mi Ọlọ́run mi, èso àti ìmọ́lẹ̀ yìí, mo fẹ́ kí agbára kó wá láti ọ̀run wá. Mo fẹ́ kí ìyanu kó wá láti ọ̀run wá. Bí èmi bá jẹ́ àyànfẹ́ rẹ, tí mo sì jẹ́ ìránṣẹ́ rẹ, lónìí Olúwa Ọlọ́run ayérayé, gba ẹnu mi ṣàṣẹ, gba ẹnu mi ṣàṣẹ. Bàbá mi Ọlọ́run mi, àyíká àti agbègbè, gbogbo agbègbè tí ẹnìkọ̀ọ̀kan wà lónìí tó tan ìmọ́lẹ̀ sí, lórúkọ Jésù Kristi, ayérayé Ọlọ́run ìyanu, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, mo fẹ́ kó ró ibẹ̀ ní agbára ẹ̀mí mímọ́, mo fẹ́ kó ró ibẹ̀ ní agbára àṣẹ, mo fẹ́ kí ọ̀run kó gba ẹnu mi sọ̀rọ̀. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, ọba tó ń ṣiṣẹ́ nínú afẹ́fẹ́, ẹ̀mí àwọn wòlíì tòótọ́, àṣẹ ọ̀run o, àṣẹ ọ̀run o, àṣẹ ọ̀run o, Olúwa. Gbogbo tó o bá fẹ́ mọ̀ béèrè, ohun gbogbo tó o fẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àkókò yìí bẹ̀rẹ̀ sí béèrè. Tó o bá gbàgbọ́, o lè lọ sùn. Ẹjọ́ tí mọ́mí ẹ bá wà bẹ́ẹ̀, ẹ bá mi tan ìmọ́lẹ̀ kan sí ọ̀dọ̀ ẹ̀. Má béèrè gbogbo tó ń fẹ́ o, gbogbo tó ń fa ìpọ́njú nínú ayé rẹ, gbogbo tó ń fa ìpọ́njú, gbogbo tó ń fa ẹkún. Pé Olúwa tú mi sílẹ̀ lónìí. Ẹ jọ̀ọ́ àwọn tó wà ń bẹ̀ kán má fariwo disturb ẹ jọ̀ọ́. Àtòkè àti oníníṣẹ́ wọn kẹ́tọ̀ọ̀tọ̀ wọn níta ni yóò borí òkè mímọ́ lọ. Kábíyèsí Olódùmarè. Níta ni yóò rìn níbi mímọ́. Kábíyèsí, ẹnikẹ́ni tí ò bá ní ìgbàgbọ́ ní àsìkò yìí kó má ṣiṣẹ́ yìí. Àtòkè àti ilẹ̀ oníṣẹ́ ni wọ́n kẹ́tọ̀ọ̀tọ̀. Ó ní mímọ́ l'Olúwa o. Ó ní mímọ́ o, mímọ́ o, mímọ́ o. Tá ìmọ́lẹ̀ rẹ kó mú èso rẹ sọ́wọ́ ẹ̀. Ó ní mímọ́ o, mímọ́ o, mímọ́ o. Àìránṣẹ́ ó ní mímọ́ o. Ó ní yáda balùwẹ̀ ànàjálíkà o. Kábíyèsí Olódùmarè. Ó ní yára sọ̀kalẹ̀ o. Ní ọ̀dà.
Àdàbọ̀rú ẹ̀ sọ̀kalẹ̀ wá o, mímọ́ ìyá àràmà. béèrè fún Àdàbọ̀rú ẹ̀ ilẹ̀kùn àánú kó ṣí fún ìwà àti sọ̀kalẹ̀ ìdílé wá rẹ o, láàárọ̀ yìí. Ilẹ̀kùn àánú tí kì í tì. ìyá àràmà. Béèrè fún ìlọsíwájú. Àdàbọ̀rú ẹ̀ Sọ fún Ọlọ́run pé sọ̀kalẹ̀ àlá wá burúkú mi o. yí padà sí àlá rere. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Olúwa. Ó ní àràmánà. Àdàbọ̀rú ẹ̀ sọ̀kalẹ̀ wá o. Ah, ha. Hallelujah. Látọ̀run wá o. Hey. Kábíyèsí. Kábíyèsí. Hey, ránṣẹ́ kábíyèsí alẹ́ ránṣẹ́. Béèrè nǹkan tó o fẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Olúwa ń tí mo fẹ́ kọ́dún yìí tó parí nìyí. Gbogbo ìwọ tó ń ṣàìsàn. Mo ṣẹ́lẹ̀kùn àánú náà. Wọ́n ti wọ́jú rere ṣá. Gbogbo ìwọ tó ń wá oyún. Màláíkà Béèrè nǹkan tó o mímọ́. fẹ́. Má jẹ́ kí àkókò yìí kọjá ẹ o. Kálẹ̀ yín ládé ògo. Oníkálẹ̀ jogún ọ̀run rere. Hey. Kálẹ̀ yín ládé ògo. Wá olùṣègùn. Béèrè nǹkan tó o fẹ́. Má sùn. Béèrè nǹkan tó o fẹ́. Mo pè wọ́n sọ̀kalẹ̀ nítorí ìyanu rẹ ni. Ó lè wá sùn. Àbí kó o máa wò pé ó ń pidán ni. Èmi wo ṣiṣẹ́ rẹ̀ o, orí tẹ ògo rẹ̀ o, ní mo jọ̀wọ́ ara mi fún. Gbàdúrà fún àyànmọ́ ọmọ rẹ. Kọ́mọ rẹ bẹ̀rẹ̀ sí rí àyànmọ́ rere lò. Iyebíye o ló fi rà mí padà. Béèrè fún ìtúsílẹ̀ ìdílé rẹ. O gbọ́dọ̀ gba òmìnira. Jésù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi o. Okun sọ mí dàláyé. Ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye o. Ó ní ìlérí àti májẹ̀mú Ọlọ́run ọba láyé lórí igi àgbélébú. Ó ní ó sì ṣiṣẹ́, ó ní kò yí padà. Ló fi rà mí padà o. Ó ní bí Kristi bá lè kú lórí igi àgbélébú, ó ní èyí á ṣe èyí tí ń gbé inú tí èmi tẹ̀yìn máa wà nínú ní tí èyí tó ń sí èmi lórí òkè yìí ní orí ilẹ̀ gbogbo. Ó ní èyí á ṣe wà á kú bí. Ó ní Jésù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi o. Okun sọ mí dàláyé o. Ẹ̀jẹ̀ rẹ̀. Má jẹ́ mú pé kò ní sí ẹnikẹ́ni tí ń bẹ lórí òkè yìí tí a ó bú ẹ̀kú lórí ẹ̀ mọ́. Àmín Jésù Kristi. Ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye o ló fi rà mí padà o. Ránṣẹ́. Ó ní ṣùgbọ́n ká wá fà wọ́n ní etí kì í gbọ́ràn. Ó ní ká fà yín létí pé òun ti sọ kò sẹ́nikẹ́ni tí ó rí ikú lórí òkè yìí mọ́. Ikú òjijì kò tọ́ sẹ́nì kankan lórí òkè yìí mọ́. Ó ní ṣùgbọ́n ká fà yín létí. Ìlérí àti máa jẹ́ mú, ó ní ó máa dúró dẹ̀ máa ṣẹ́. Ó ní ìlérí àti májẹ̀mú nínú ayé wa yóò ṣẹ. Ó ní káwá kí ó máa ṣe, ó tí a bá ti ní káwá kò ṣe. Ó ní Ọlọ́run ní tí a bá ti ní ká ṣe ká ṣe. Ó ní ṣùgbọ́n káwá kí o fi gbọ́ ọgbọ́n ọ̀kan tí wá kí o fi ṣe o pẹ̀lú ọkàn ìṣe ìpayà níwájú èmi Ọlọ́run ọba láàyè. Kábíyèsí. Ó ní ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà o. Ọkàn mi ṣí fún. Béèrè nǹkan tó fẹ́, má jẹ́ ká kòkò yóò tún kọjá rẹ̀. Ọkàn mi
má jẹ́ kó kọjá rẹ̀ ó sì lanu kó o béèrè pé Olúwa má jẹ̀mú ìpọ́njú kúrò nínú ayé mi, mú má jẹ̀mú ìpọ́njú kúrò nínú ẹbí mi, mú má jẹ̀mú òṣì kúrò nínú ẹbí mi, má jẹ̀mú àìsàn Olúwa fagilé. Kábíyèsí Olúwa. Ayọ̀ ńlá, ayọ̀ ìgbàlà, ayọ̀ ìbùkún, ayọ̀ ìgbàlà, ayọ̀ ìgbàlà kíkún fún ọkàn mi. Òní ayọ̀, ìránṣẹ́ ní àlàyọ̀ tí mú ayọ̀ dé. Ògo ni fún ọ bàbá. Ìránṣẹ́ ó ní ayọ̀ láàrin, ó ní akọ ilé yìí ní orúkọ tirẹ̀, ó ní ayọ̀, aláyọ̀. Ṣé ẹ gbọ́ ta ló ń jẹ́ ayọ̀? Wọ́n ní akọ orúkọ rẹ̀ ní ayọ̀. Bí Ọlọ́run ló mú ayọ̀ dé. Kábíyèsí Olúwa. Àwọn ọmọ rẹ̀ bú sáyọ̀. Ìránṣẹ́ ó ní ayọ̀ lè àgbé sí iwájú ìránṣẹ́ ilé inú wákàtí o. Olúwa o. Àwọn ọmọ rẹ̀ bú sáyọ̀, bú sáyọ̀. Hallelujah. Ìránṣẹ́ ó wá ní ká máa wo èso bó ti ṣe é pọ̀ níwájú bí a ti fi ṣe lè ṣe ìdúpẹ́. Àwọn bú sáyọ̀. Ó ní èso eléyìí ó wà á lórí bí àpẹẹrẹ nínú ẹni eléyìí wá tí a ti fi ṣe ìdúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Ìránṣẹ́ ó ní àwọn ọmọ rẹ̀ bú sáyọ̀. Ó ní hallelujah lórí wáyọ̀ jẹ́ o. Béèrè tó fẹ́. Àdúrà ìtúsílẹ̀ nínú ìpọ́njú lélẹ́yìí béèrè. Olúwa mú ìpọ́njú kúrò nínú ayé mi. Ayọ̀ tí mú ayọ̀ dé o. Kábíyèsí Olúwa. Aláyọ̀ tí mú ayọ̀ dé o. Béèrè fún ìtúsílẹ̀ nínú ayé rẹ̀. Jẹ́ kí ayé rẹ̀ gba òmìnira lónìí. Àwọn ọmọ rẹ̀ wọ́n bú sáyọ̀ kíákíá o. Ó ní béèrè. Orí wáyọ̀ jẹ́ o. Ọlọ́run ló mú ayọ̀ dé fún wa. Tí ìgbé ní wájú ọba fírúgbìn o. Ohun tó bá gbé ni wọ́n yóò ká. Pé tá a bá gbìn láàká o. Ohun tó bá gbé ni wọ́n yóò ká. Ohun tó gbìn ló ká. Ní ló mo ṣe sọ lórí òkè àánú ìtúsílẹ̀ máa ṣe rere. Àbí pẹ̀tẹ́ rẹ̀ o. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohun yìí yí padà sí ọ̀nà Ọlọ́run. Ó ní ohun tó bá gbé lẹ́yìn ọkàn o. Ó ṣàwọn kan máa wo wípé ó ní bí ohun nílé tí ṣe ìṣẹ̀lẹ̀ náà. Oníṣẹ́ Ọlọ́run ọba láyé ṣùgbọ́n lọ́wọ́ ló ti ṣe ìgbà ṣiṣẹ́ ó ní bó ṣe sọ ilé tó ṣe ń sọ ilé ṣe. Ó ní ohun tó bá gbé ni wọ́n yóò kàn òkè. Ó ní lórí òkè níta gbẹ̀tẹ̀lẹ̀. Oníṣẹ́ ọ̀tí gbàgbé pé Ọlọ́run ò rí gbogbo ẹ̀ ní. Ohun tó bá gbé ni wọ́n yóò kàn òkè. Kò ṣẹ̀yìn Ọlọ́run aládé ewúrẹ́ o. Kò sóhun tó ṣẹ̀yìn Ọlọ́run ọba mi. Ó bá dúró de olùmọ̀ràn ọkàn ni. Ohun tó bá gbé ni wọ́n yóò kà ó. Ohun tó bá rí lòun yóò sọ. Bẹ̀rẹ̀ sí béèrè tó fẹ́ ní ọwọ́ Ọlọ́run lákòókò Ohun yìí. tó bá rí lòun yóò sọ. Sọ fún Ó Ọlọ́run ní pé níta Olúwa gbangba ṣe tàbí ìbùkún ẹ̀ sínú ayé mi. ìkọ̀kọ̀. Ohun tó bá ṣe lòun yóò rí. Ó ní níta gbangba o tàbí níkọ̀kọ̀ o. Ohun tó bá ṣe òun yóò rí. Gbogbo tá à ń ṣe ń kọ̀kọ̀ tá à ń ṣe ń gbangba ó ní gbogbo ẹ̀ lòún rí. Ìwọ tó ń fòtítọ́ bá Ọlọ́run rìn ó rí o. Kábíyèsí ó ní great are you Lord, great are you Lord. Kábíyèsí
What a great are you, Lord. Hey, Lord. What a great are you, Lord. Ha. Rochelle. Olúwa o. Great are you, Lord. Great are you, Lord. Only no okay, pata. Only great are you, Lord. Great are you, Lord. Hey. Only great are you, Lord. Great are you, Lord. Mama, ẹ béèrè tẹ́ ẹ fẹ́ fọmọ yìí. Ìgbéga Olúwa. Ẹ béèrè. Títóbi lójú Ìmọ́lẹ̀ rẹ àti èso yìí béèrè fún agbára ìtúsílẹ̀ ìpọ́njú. Béèrè fún agbára ìwòsàn. Títóbi ni. I will worship you forever and love you forever because His word is too great. Mo dá májẹ̀mú pé mi ò sí yàn. Títí ayé mi máa ṣe padà o, bó ti ṣe sọ ni kò ṣeé ṣe. Olúwa, mi ò ní padà o. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, mi ò ní padà o. Mi ò ní padà o. Mo ṣèlérí fún mi ní agbára tó tó kún agbára. Fún mi ní agbára tó tó kún agbára. Kágbára tó kún agbára. Kún àṣẹ mi. Àwọn máa ti ọ́ síwájú lọ ní. Àmín Jésù Kristi. Bí o bá ti ṣe sọ wípé ìwọ yóò máa sin Ọlọ́run. Olúwa, àwọn máa ti ọ́ síwájú lọ ní. Mi ò ní padà. Owó ò ní borí mi o. Ó ti wọ ọwọ́ ńlá. Ohun ayé ò ní borí mi o. Mo béèrè fún agbára kún agbára. Mo béèrè fún àṣẹ kún àṣẹ. Agbára tó tó ju agbára lọ. Síbi ìṣeré. Ìránṣẹ́ ó ní ẹlòmíà sọ wípé ó ní ṣé tí mo bá wá ṣiṣẹ́ fún Olúwa, ó ní ṣé Olúwa yóò ṣe ohun gbogbo fún mi tán. Ó ní ṣé tèmi bá gba ìpè ránṣẹ́ mi kì yóò jìyà. Ránṣẹ́ kábíyèsí. Ránṣẹ́ oníta ní eléyìí o. Kábíyèsí Ẹlẹ́dùmarè. Wọ́n ní ẹnìkan wà lábẹ́ ohun tí wọ́n sọ wípé kó gba iṣẹ́ ìránṣẹ́ tó ń wò pé tóun bá gbà sóhun ò ní jìyà. Ọlọ́run báláyé. Ó ní ó tí Ọlọ́run báláyé kò ó bá rí oní eléyìí kò ní sọ o. Ó ń rò ó pé tóun ò ní jìyà tóun bá gbà á. Oníṣẹ́ lẹ́yìn ṣòun dá òtí o. Àbẹ́ni náà ti níṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́. Wọ́n ní kó dá wà. Ó ní kélé yìí kó wá bèrè ní ọwọ́ tirẹ̀. Wọ́n wá ṣiyèméjì pé tí n bá dá wà ṣé yà ò ní jẹ mí. Ó ní ṣòǹgbọ́ ó ní ohun tí ẹlẹ́ọ̀tọ̀ sọ fún ìránṣẹ́ mi ní ọwọ́ lé ọwọ́ nìyí pé ó ní kí ìránṣẹ́ lé ó ní kí ó wá bèrè ní ọwọ́ yìí. Ìránṣẹ́ oníṣẹ́ títóbi yẹn ní kí àwa kí o sọ ni oníṣùgbọ́n Ọlọ́run ọba láyé oníránṣẹ́ oníwọ́n ní kí o ṣe àpèjúwe fún eléyìí bí ó ti ṣe rí. Kábíyèsí ránṣẹ́. Bíyèsí Olúwa. Má béèrè nǹkan tó fẹ́, má jẹ́ kákòókò yìí ó kọjá rẹ̀, má jẹ́ kákòókò yìí ó lọ. Kábíyèsí Ọlọ́run àlọ́. Kábíyèsí rẹ bàbá àgbà. Kábíyèsí rẹ ọba àwọn ọba o. Kábíyèsí rẹ bàbá àgbà. Kábíyèsí rẹ ọba àwọn ọba o. Kò wọ́n lápọ̀ fún eléyìí. Kábíyèsí ránṣẹ́. Ṣé lè ṣe òun dá òtí ṣe Ọlọ́run ọba láyé? Ránṣẹ́ ó ní kí àwọn nǹkan tó dàbí inbox
inbox tí a gbé fún eléyìí. Jésù Olúwa. Oníṣẹ́ ilé iṣẹ́ òun dáútì ni, ó ní eléyìí wá sí mú ilé tó máa ń mú ilé iṣẹ́, oníṣẹ́ ilé iṣẹ́ òun dáútì Ọlọ́run ni. Kábíyèsí ó ṣe. Ní ilé iṣẹ́ òun dáútì ẹni Ọlọ́run bá lọ́gbà. Ó ní ṣé ó ní ohun tí a ti ní yìí ní stọ́ fún eléyìí ni. Ó ní ẹni kókò gbá ìyìn lásán. Kábíyèsí. Ó ní ẹni kókò gbá ìyìn lásán. Ó ní a máa dẹ̀ tú ọ̀nà, a máa dẹ̀ tú ọ̀nà, a máa dẹ̀ máa tú ọ̀nà lọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Mo ń gbọ́ bàbá. Ó ní adé máa tún ọ̀nà lọ. Ó ní gbogbo ọ̀nà tó dàbí step. Ó ní adé máa fi tiles, adé máa fi ilẹ̀ gbogbo ẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọ̀nà gbogbo ẹ̀dẹ̀ máa dí, ẹ̀dẹ̀ máa ṣe. Ó ṣe yẹ kó ṣe wá. Ránṣẹ́. Bàbá o. Ó ní ọ̀nà tó máa dàbí step. Ó ní adé máa mọ ilé pẹ̀lú tiles. Adé máa fi mọ ilé, adé máa fi ṣe ní àjò ilé yìí. Ránṣẹ́. Bàbá. Ó ní kókò gbá ẹ̀mí Ọlọ́run bá láyé lásán. Kókò gbá mi lẹ́ẹ̀kan ṣoṣo. Ránṣẹ́. Ránṣẹ́ o. Ìpè yìí Olúwa, ó ìpè yìí. Kábíyèsí o. Ìpè yìí Olúwa, ìpè yìí. Kó má ṣe jábọ́ rárá o. Kó má ṣe dòkú o. Kó má ṣe bàjẹ́ o. Olúwa, ó ìpè yìí o. Kábíyèsí. Bàbá. Ọ̀run alààyè. Ìránṣẹ́. Ó ní ohun tí à ń rí lọ́wọ́lọ́wọ́ ni earring. Ìránṣẹ́ ó ní earring. Ọ̀pọ̀ onímájẹ̀mú máa ń ṣiṣẹ́ lè. Ìránṣẹ́ iṣẹ́ earring láàárín lọ́wọ́lọ́wọ́ báyìí. Kábíyèsí. Ọlọ́run ìrìn àjò rẹ̀ mímọ́. Ọlọ́run ìtọ́nà rẹ̀ mímọ́. Ọlọ́run tọ́mọ́lẹ̀ sí ìrìn àjò mi lọ. Kábíyèsí Ọlọ́run ọba wa. Tọ́mọ́lẹ̀ sí ìrìn àjò mi. Ìránṣẹ́ ó ní pé mi nígbàkigbà tó bá sọ fún Ọlọ́run pé. Pẹ̀mí èmi yóò máa jẹ́ o. Ògo ni fún ọ bàbá. Ṣé o bàbá? Ó ní kò ní dójú tì ọ́ rárá. Ṣé o bàbá? Ṣé o? Kábíyèsí. Ẹ̀mí mímọ́ ṣé o? Ìránṣẹ́ o. Olúwa. Ìránṣẹ́ ó ní a máa gbé ìránṣẹ́ tí a ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ní a máa gbé ẹgbẹ́ láti sọ wá sílẹ̀. Kábíyèsí. Kábíyèsí Olúwa. Nígbà tá a bá fẹ́ sọ ilé yìí náà, ìránṣẹ́ ní kí ẹ gbàdúrà fún mi. Ìránṣẹ́ ṣe ń ṣùtì ìrúbọ. Mo ń gbọ́ ọ bàbá. Ní ó ti àgbé tó bá fẹ́ lámọ́lẹ̀. Kábíyèsí. Kábíyèsí ọba ògbó. Ìránṣẹ́ kábíyèsí rẹ̀. Mo ṣiṣẹ́ wọ̀. Kábíyèsí. Kábíyèsí o bàbá. Àpéyẹ̀gẹ̀gẹ̀ tí kò ṣe é gbé o. Jìgìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ o. Kábíyèsí. Kábíyèsí o, mo ṣe ìbà rẹ o. Ògo ni fún ọ. Ọba mi tọ́jú gbogbo ọba lọ́wọ́. Ògo ni fún ọ bàbá. Ó ṣe ó ní àpéyẹ̀gẹ̀gẹ̀ tí ò ṣe é gbé nìyẹn o. Kábíyèsí o bàbá. Ó ṣe ó ní àwọn tí a fi lé Ọlọ́run ọba yìí kì í fọ́. Bẹ́ẹ̀ni kì í fàyà. Oh yes. Ìránṣẹ́ lé oníkẹ́ ẹ gbàdúrà fún wípé àwọn tí a fi lé Ọlọ́run láyé kì í fọ́ bẹ́ẹ̀ sì ni kì í jábọ́. Ìránṣẹ́ lé kó má lè jábọ́ fún. Mo ti gbọ́ ọ bàbá. Àpéyẹ̀gẹ̀gẹ̀ tí ò ṣe é gbé o. Jìgìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ o. Ránṣẹ́ o, ó ní kábíyèsí o, mo ṣèbà rẹ o. Ọba mi tọ́jú gbogbo ọba lọ́wọ́. Nǹkan tí ń béèrè látijọ́ ìtẹ́ ẹ̀rí gbà ẹ bẹ̀rẹ̀ sí béèrè. Ránṣẹ́ ó ní kí a tan ìmọ̀
lẹ̀ sí kándù wa. Ẹ tanná sí ìmọ́lẹ̀ yín o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìmọ́lẹ̀ lọ́wọ́ ẹ tanná sí o. Èmi forí balẹ̀ mo gbọ́wọ́ mi sókè o. Ẹ tanná sí ìmọ́lẹ̀ yín o. Mo ṣe bàrẹ́ o. Nírẹ̀lẹ̀ ọkàn mi ni mo wá rí. Kábíyèsí o, mo ṣe bàrẹ́ o. Ọba mi tójú gbogbo ọba lọ. Kábíyèsí Olúwa. Rọ́ṣọ́ ni wọ́n ń gbìyànjú láti wípé kí eléyìí kó má bàa nínú ọlọ́run ọba láyé láti lè máa ṣiṣẹ́ fún ọlọ́run mọ́. Nítorí pé wọ́n fẹ́ pa inú ọlọ́run ọba láyé inú ayé ilé. Kábíyèsí. Ẹ jọ̀ọ́, ṣé mọ́mí Mercy wà ń bẹ ẹ jọ̀ọ́? Kábíyèsí o. Ẹ bá ń bu àná tí wọ́n ìdí ẹ̀ ẹ bu kẹ́ sọ fún mi tẹ́ bá ti bù. Mo ti wọ̀ wá nílẹ̀ mo ti. Olúwa ọlọ́run ayérayé ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ ọba tó pọ̀ nípa àti agbára. Agbára òkùnkùn, agbára ayé, agbára ìmèrè, ó yẹ wọnú ìdè lọ. Àṣẹ ọ̀run kó wọnú àná tí wọ́n èlé. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọ̀run kó rọ̀ ní agbára àṣẹ. Màlíkà páìdà, ó yá ọlọ́run alágbára, ọba àwọn ọba. Mo sọ àṣẹ jáde báyìí. Lórúkọ Jésù, gbogbo ẹ̀mí adínilọ́wọ́ nínú ìrìn àjò yìí ẹ wọnú ìdè lọ. Lórúkọ Jésù, gbogbo ẹ̀mí tó lè dí ìránṣẹ́ yìí lọ́wọ́ láti má jíṣẹ́ yìí délẹ̀. Lórúkọ Jésù Kristi, ẹ wọnú ìdè lọ. Agbára ẹ̀mí mọ́, ó yá kó gbé ẹ wọ̀. Ó ti rí bí àṣẹ ti gùn lórúkọ Jésù. Ẹ dá àná tí wọ́n yìí sí lórí. Ṣùgbọ́n kábíyèsí kì máa gbọ́rọ̀ ṣá òyàn sí ẹsẹ̀ wọ́n ní ìrànwọ́ tí mo rí wọ́n ní ìrànwọ́ tí mo rí lójoojúmọ́ ìrànwọ́ tí mo rí lójoojúmọ́ èmi láyọ̀ pé mi ò lájọ́. Okay. Kábíyèsí ọlọ́run ọba láyé. Ògo fún bàbá. Ògo fún bàbá. Hallelujah. Ní gbogbo ẹ̀mí tó ń bẹ nínú mi kò tẹ̀lé ká o. Ìrànwọ́ tí mò ń rí kábíyèsí ọlọ́run. In the name of Jesus. Kábíyèsí ọlọ́run. Kábíyèsí. Hey. Oh, yes. Kábíyèsí. Oh, yes. Àwọn tẹríba. Oh, yes. Hey. Àwọn tẹríba. Àtẹríba. Mo ti tẹríba o lórúkọ Jésù. Mo tẹríba yóò. Yes. Oluwa. Kábíyèsí. Yes. Màlíkà páìlẹ̀, agbára tó ju agbára lọ, àṣẹ tó ju àṣẹ lọ. Oh yes. Màlíkà páìlẹ̀, lórúkọ Jésù Kristi. Oh yes. Oh yes. Bí mọ́lẹ̀ bá dé òkùnkùn paradà. Oh yes. 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 Ìwọ ẹ̀mí àjèjì. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Ìwọ ẹ̀mí kẹ́mi, ó yá jáde. Mo sọ ọ̀rọ̀ àṣẹ ni o. Oh yes. Ẹ̀mí tí a ò dá ọ mọ́. Mo sọ gẹ́gẹ́ bí oh yes. Oh yes. Jáde. Olúwa. Jésù. Agbára tó ju agbára lọ. Àṣẹ tó ju àṣẹ lọ. Ó ní lẹ́yìn mi kò sí ẹlòmíràn. Ó ní èmi ni. Jésù. Ìró dídùn lórí ìṣẹ́ra
orúkọ dídùn ní àpá. Wọ́n ní orí tó dojú lọ ní. Jésù, Jésù, Jésù. Àtẹ̀tí ìfẹ́ ìkọsẹ̀. Kábíyèsí. Ránṣẹ́. Kábíyèsí. Ìfẹ́ ìkọsẹ̀. Ó ní òun kọ́ o. Ní àgọ́ bí ìkọsẹ̀ ó ní rántí akọ́lé sọ́gun. Kó tí ìfẹ́ lè kọsẹ̀ ní òun kọ́ ó lè ṣiṣẹ́ ní. Olúwa. Kábíyèsí. Kábíyèsí. Rí àti mú ilé ìrìn àjò jìnnà. Kábíyèsí. Olúwa. Ó ní ìmọ̀lẹ́mí Ọlọ́run sọ̀kalẹ̀, ó wá gbé mi wọ̀, ó ní tú mi dá lágọ̀ọ́ òye rẹ̀. Ránṣẹ́ o, ó ní tú mi dá lágọ̀ọ́ òṣèyẹ rẹ̀. Ó ní sọ mí àwòrán rẹ̀ o. Nínú ìjọ mímọ́ yìí, ó ní tú mi dá o, ìjìgì Ọlọ́run. Kábíyèsí Olúwa. Ránṣẹ́. Bàbá o. Ó ní tú mi dá. Tú mi dá Olúwa. Láwo ṣe rẹ̀. Olúwa. Ránṣẹ́ o. Ó ní ṣùgbọ́n ó ní kí a wá fi jígí tún eléyìí dá. Ó ní jígí tá a fi tún eléyìí dá. Tí àwòrán èmi Ọlọ́run ọba mi wáyé. Ó dé tún mi dá o. Kábíyèsí Olúwa. Ìyàwòrán Ọlọ́run. Tọ́ mi di mímọ́ ti tún mi wájú. Olúwa tún ìrìn àjò mi dá. Tún ìdè nínú ayé mi. Lọ́wọ́ nínú ọ̀ṣẹ́. Olúwa mú ìpọ́njú àti òṣì kúrò nínú ayé mi. Ṣé mi lógo? Ọlọ́run ògo. Ránṣẹ́ Ṣé mi lógo. Ìdádúró rẹ̀ o. Ọlọ́run ògo. Kábíyèsí Ọlọ́run ọ̀pẹ́lá líà. Kábíyèsí bàbá. Kàlíà dàjálù fìyà náà kálíà. Kábíyèsí Olúwa. Kálíà ó fìyà náà jà kálíà o. Ránṣẹ́ ó ní wọ́n kí agbára tuntun tó ti ṣe wípé ó ní tí wọ́n bá pè é léyìn wò ó ní wọ́n nípa bí wọ́n ti fi sílẹ̀. Kábíyèsí Olúwa. Ránṣẹ́ ṣáṣọ ti gbọ́. Mo ń gbọ́ ọ bàbá. Ó ní ká béèrè fún agbára tuntun ìránṣẹ́. Ìránṣẹ́ ní ṣùgbọ́n wọ́n ní kí wọ́n ṣiṣẹ́ ilé yìí. Ránṣẹ́ ṣò ń gbọ́. Ó ní wọ́n ní ààbò ìgbésẹ̀ fún ilé yìí o. Ránṣẹ́ ṣò ń gbọ́. Ó ní ṣùgbọ́n kí wọ́n gbàdúrà fún ilé ìgbà gbogbo nígbà yìí gbà. Ṣé wọ́n ṣó ti ń gbọ́? Ó ní ránṣẹ́ ó ní kí wọ́n kọ̀ ọ́ wá níbí kan kí wọ́n máa gbàdúrà kí wọ́n máa gbàdúrà fún ilé. Ránṣẹ́ ṣé wọ́n ṣó ti ń gbọ́? Mo ń gbọ́ ọ bàbá. Ó ní a fi ilé ọlọ́wọ́. Ó ṣé o bàbá. Ìrìn àjò ọwọ́ rẹ̀. Kábíyèsí. Olúwa. Mo fi kọ́kọ́rọ́ lẹ́yìn owó. Mo fi kọ́kọ́rọ́ sówẹ̀pọ̀ owó. Má ṣe jáfárá kúrò. Mo fi kọ́kọ́rọ́ dè ọ́ o. Ìránṣẹ́ oníṣẹ́ àti ṣe gbọ́ bí ọwọ́ ilé tí ṣe ń kọ́ra mọ́ báyìí. Kábíyèsí. Ó ní àti kan pọ̀ mọ́ o. Ògo ni fún ọ bàbá. Ránṣẹ́ yín ránṣẹ́ tẹ́lẹ̀ yìí. Ògo ni fún ọ tóbi jù. Kábíyèsí lẹ́dùnmọ̀rẹ́. Ògo ni fún ọba àwọn ọba. Máa béèrè nǹkan tó fẹ́. Ìjọ mímọ́. Jíjọ mímọ́. Ó sáyọ̀.
Nítorí wípé rere fún ọ lókè nínú. Ránṣẹ́ ó ní àlàyọ̀ tí báyọ̀ dé o. Kábíyèsí. Ránṣẹ́ ó ní àlàyọ̀ tí báyọ̀ dé o. Gbóni fún ọ bàbá. Àwọn ọmọ rẹ̀ wọ́n bú sáyọ̀. Olúwa ó ṣé o. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú èmi Ọlọ́run ọba láyé kàlẹ́ tọ̀nà rẹ̀ ṣe. Oh yes. Ránṣẹ́ Olúwa. ó ní jí ìjọ mọ́. Yes. Ránṣẹ́ Bàbá. ó ní mímọ́ la pè ọ́ fún. Ránṣẹ́ ó ní mímọ́ la pè ọ́ fún o, mímọ́ la pè ọ́ fún. Ó ṣé o bàbá. Ó ní má ṣe kọ iṣẹ́ mi rárá o, ṣiṣẹ́ fún mi. Ránṣẹ́ ó ní má ṣe kọ etí ikú sí mi, ṣiṣẹ́ Ọlọ́run. Ìrìn àjò mi mọ́. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáré wá o. Ránṣẹ́ ó ní àwa mi ṣe ìrètí rẹ o. Ó ní wá wọnú wa kó wá fún wa lágbára. Agbára táwa yóò fi ṣe. Ó ní ó kì í ṣe o. Ó kì í ṣe ìlérí rẹ̀ láì múṣẹ. Rántí ìlérí náà tó ṣe o. Ó ní gbogbo àwọn tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, ó ní kí wọ́n má ṣe padà. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáré wá. Àwa mi ṣe ìrètí Ọlọ́run. Ó ní wá wọnú wa kẹ wá fún wa lágbára. Agbára táwa yóò fi ṣẹ́gun. Ránṣẹ́ onírìn àjò tá a ti bẹ̀rẹ̀ yìí. Ó ní kò gbọdọ̀ sí ọpẹ́ fún wọn. Àwọn tó ti bẹ̀rẹ̀ kọ́ má ṣe padà rárá. Kábíyèsí ó ní àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáré wá oníṣẹ́ o. Àwa mi ti ṣe ìrètí rẹ̀. Ránṣẹ́ ṣùgbọ́n ó ní àwa ti ṣe ìrètí Ọlọ́run. Ó ní ìrètí ọjọ́ pípẹ́. Máa ń sọ̀kan láàárẹ̀. Ó ní àwa ti ṣe ìrètí rẹ̀. Ìwà wọnú wa kò wá fún wa lágbára. Agbára táwa yóò fi ṣẹ́gun. Ránṣẹ́ ó ní àárí time àsìkò. Àsìkò ó ní time. Ránṣẹ́ ní àsìkò agogo àsìkò time. Like a clock. Àsìkò náà dé tán. Àsìkò náà dé tán. Ó ní má kánjú rárá o. Rí àsìkò náà dé tán. Ó ní àwa mi ṣe ìrètí rẹ̀. Ránṣẹ́ ó ní ṣé ọ̀rọ̀ yìí ṣe ó yí àwọn ènìyàn lọ́wọ́ ṣá. Ránṣẹ́ ó ní àwọn kan máa fẹ́ padà pé ó ti sún mí gọ́sẹ̀. Ránṣẹ́ ó ní àwa mi ṣe ìrètí rẹ̀. Ó ní wá wọnú wa kó wá fún wa lágbára. Agbára táwa yóò fi ṣẹ́gun. Ó ní rẹ̀ kì í ṣe. Ó ní ó kì í ṣe ìlérí rẹ̀ láì múṣẹ rárá o.
Onírántí ìlérí rẹ tó ṣe. Ìránṣẹ́ ní ọ̀pọ̀ ènìyàn mà ló fẹ́ padà o. Ó ní wọ́n kàn ó pé akànṣe kò tán. Akànṣe kò dáwọ́ dúró. Kí ló dé? Ìrìnàjò ìránṣẹ́. Ó ní àdàbà mi mú sọ̀kalẹ̀ sáré wá. Ìránṣẹ́ ó ní àwa mi ń ṣe ìrètí rẹ. Ó ní ìránṣẹ́ ó ní àwa mi ń ṣe ìrètí rẹ Ọlọ́run. Ìránṣẹ́ ó wá ní wàá wọnú wa kó wá fún wa ní agbára okun agbára tí àwa yóò fi ṣẹ́gun. Ìránṣẹ́ ó wá ní kó wá gbọ́. Ó ní ó kì í ṣe ìlérí rẹ láì múṣẹ. Ìránṣẹ́ onírántí ìlérí náà tó ṣe. Ìránṣẹ́ ó ní máa gbọ́. Ó ní ó kì í ṣe ìlérí rẹ láì múṣẹ rárá. Ìránṣẹ́ oníṣẹ́ Ọlọ́run á máa ṣe lérí tẹ́lẹ̀ kò kì í múṣẹ ni. Kò sí ìlérí tọ́lọ́run ṣe tí ò múṣẹ o. Ó ní ṣùgbọ́n a bá máa jáwọ́ ènìyàn owó, a máa jáwọ́ èèyàn owó. Ìránṣẹ́ ó ní ó kì í ṣe ìlérí rẹ láì múṣẹ rárá. Ìránṣẹ́ ó ní rántí ìlérí tó ṣe. Ìránṣẹ́ ó ní àwọn tún kọ́ ó ní àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáré wá. Ìránṣẹ́ ó ní ọ̀rọ̀ ìṣítí ni eléyìí jẹ́ fáwọn ènìyàn mi o. Ó ní àwọn ènìyàn mi gbogbo ó sọ bẹ́ẹ̀. Ó ní àwọn ènìyàn mi gbogbo ó ní àwa mi ṣe ìrètí rẹ. Ìránṣẹ́ ó wá ní ọ̀rọ̀ ṣẹ́ ó ní ṣé eléyìí ṣe orí àwọn ènìyàn ṣá. Ó ní wá wọnú wa kí o wá fún wa ní agbára mímọ́. Ó ní agbára táwa yóò fi ṣẹ́gun. Ìránṣẹ́ ó ní kẹ́ ẹ sọ fún ìránṣẹ́ yẹn léyìn. Ó ní kẹ́lẹ́ kí ó máa di ìmọ́lẹ̀ mú níbi gbogbo tẹ́lẹ̀ yìí bá tẹ̀lé. Ó ní ìmọ́lẹ̀ kó má máa kúrò lọ́wọ́ ilé, kó má máa kúrò ní àgọ́ ara ilé. Ènìyàn àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáré wá. Ó ṣe orí afẹ́tàn ìmọ́lẹ̀ sínú ayé ìránṣẹ́ ilé mi. Ìránṣẹ́ ṣé wọ́n ṣe òun gbọ́ o. Mo ń gbọ́ bàbá. Ó ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ó ní kí ìránṣẹ́ tèmi eléyìí ó ní kí ó máa tàn ìmọ́lẹ̀. Kábíyèsí. Ó ní gbogbo tó ti dòkú ó ní a máa jí dìde. Àmín Jésù Kristi. Gbogbo tó ti sọnù tó ti kú nínú ayé ilé ó ní a máa tàn ìmọ́lẹ̀. Ó ní ìmọ́lẹ̀ àwa máa gbúrò. Ó ní ìránṣẹ́ ó nígbà tí ẹ̀yin bá máa rí, nígbà tí èmi bá máa lu ìránṣẹ́ eléyìí, nígbà tó bá máa yá lẹ́lẹ́kejì, ìránṣẹ́ ó ní ẹ̀yin yóò máa rí iná ẹ̀yàn Ọlọ́run ọba ńlá yìí. Ibi tí ẹ̀yin gangan bá ti wà. Ó ní àwa mi ṣe ìrètí rẹ o. Ó ní wá wọnú wa kó wá fún wa lágbára o. Agbára táwa yóò fi ṣẹ́gun. Ó ní o kì í ṣe o. Ìránṣẹ́ ó ní kí ẹ sọ fún mi pé kélé kí òun dáríjì ara rẹ̀. Ó ní kélé kókò dáríjì ara rẹ̀ láti inú wa. Ó ní kélé kí òun gbàgbé gbogbo tó ti ṣẹlẹ̀ sí ayé eléyìí o. Ó nítorí kò ṣe bímọ eléyìí o. Ó ní tẹ́lẹ̀ kí òun ṣe lásán rárá o. Ìránṣẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ sì ń gbọ́. Ó ní kélé kí ó lè fún ẹ̀mí Ọlọ́run bá láyè nínú ọkọ̀ tirẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ sì ń gbọ́. Ránṣẹ́ onílámú àmì ṣe. Ó ní torí a fẹ́ tún àgọ́ ara ilé yìí ṣe. Kábíyèsí. Ó ní láti irun orí tirẹ̀. Èèkánná. Ránṣẹ́ ó ní kí ẹ sọ fún eléyìí pé ìlérí tí ẹ̀mí Ọlọ́run àlàyé bá dá.
Ó ní Ọlọ́run ìyè ni. Ó ní àmúlérí ọ̀ṣẹ́. Ó ní má ṣe fòyà rárá o. Ránṣẹ́ ṣó ti ń gbọ́. Ó ní kí ẹ sọ fún eléyìí pé ìlérí tẹ́bí ọlọ́ba láyé pa àti tó ti bá a dá. Ó ní àtẹ̀yìntẹ́lẹ̀ yìí fún aláyé kó tiẹ̀ múṣẹ́ rárá. Ó ní ránṣẹ́. Ó ní torí àti bá ilé ní orí ọ̀fẹ́ ilé rírí. Ó ní torí gbogbo ẹni ọlọ́ba láyé máa ṣe o. Ó ní kí o fọkàn balẹ̀ o. Ránṣẹ́. Ó ní kí a lè tún ọkàn lè nínú. Ó ní kí a lè fún eléyìí ní ọ̀nà ìtọ́nà. Ó ní kí ọlọ́ba láyé bá lè ní ayé nínú ayé rẹ̀ padà. Ó ní kí eléyìí kí o fi ọkọ rẹ̀ tújú ká. Dáríjì ara ẹ láti inú wa kí lè má ṣe ìrírò nǹkan kan. Ó ní kí inú eléyìí kí ó máa gbìyànjú láti máa dùnnú. Ó ní tí eléyìí bá ti wà níwájú ọlọ́ba láyé ó ní kí ó máa ṣe ọkọ rẹ̀ ṣe payá fún mi ọlọ́ba àláyé. Èmi ní bá ní ayé àti àsìkò nínú rẹ̀ ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò. Ó ní tí eléyìí bá fẹ́ ṣe ohun ẹ̀ṣẹ̀ ó ní kí a lè máa tẹ́ pé ìránṣẹ́ ìwọ kí ó máa ṣe ni máa ṣe rárá máa ṣe. Ó ní tí eléyìí ó nílò olùtọ́nà. Ó ní ìwọ kọ́ ló nira rẹ̀, Ọlọ́run ló ní o. Ìwọ kọ́ ló nira rẹ̀, Ọlọ́run ló ní o. Onílérí àti májẹ̀mú lélẹ́yìí dẹ́kun mi o. Onílérí mi, onílọ́lá iṣẹ́ o. Ìdáríjì ọkàn, Ọlọ́run mi dá o. Ìdáríjì ẹ̀ṣẹ̀, Ọlọ́run ìdá o. Ó ní ṣíṣe gbà mí lọ́wọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ o. Ó ní kó wá wo ohun àràmàǹdà tèmi yóò ṣe o. Ránṣẹ́ ó ní àgbéṣẹ́ ńlá lè ilé lọ́wọ́. Níṣẹ́ lẹ́yìn kó tì í mọ́ ni. Ránṣẹ́ ó ní àgbéṣẹ́ ńlá bí iná lélẹ̀ lọ́wọ́. Ṣé lè ṣó tì í mọ́ ni? Kó tì í mọ́ rárá ni. Ránṣẹ́ ó ní ilé máa wọ́rẹ́ láti rò orí dé kọ́ lórí èso lè máa wọ́rẹ́ láti rò kéde sálẹ̀ pé kí tí ẹlẹ́mì yìí jẹ́ náà ṣé mi kò lè gbígbé sáyé bí mi ṣe bẹ́ẹ̀ gbé ni. Àbí kí tí ẹni ìbọn tó ń kàn ń wá tó ń dídé tó ń wá lọ́tún láti yìí ló sí. Hello mọ́mí mẹ́sì. Nítorí àgbélé lọ́wọ́ ní o. Hello mà àwọn mẹ́sẹ̀gì tó ń jẹ́ yìí òun ló ní àwọn mẹ́sẹ̀gì ẹ bá mi rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ ẹ̀jọ̀. Ránṣẹ́ ṣe ń gbọ́ èmi o. Ránṣẹ́ tèmi gángan lémi ń bá wí fún eléyìí pé kí eléyìí kó máa tẹ́tí gbọ́ ohun tí à ń sọ fún ránṣẹ́ tèmi tí à ń lóye o. Ránṣẹ́ ṣe lè kó tí mo ti à dáhùn fún mi. Ṣe lè kó mọ̀ wípé akọ́dà ẹ̀dá láfi òun ò ṣe ni. Nítorí pápá tí ìdílé ní àwòrán ọmọ ènìyàn lásán. Ránṣẹ́ kò ní ògo ìyí fún bàbá o. Ẹ bá mi rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ sílẹ̀ mà. Olúwa ó ṣe Ọlọ́run ayérayé ọba àwọn ọba. Ọba tó pọ̀ nípa àti agbára mo gbé ọ̀gá mo yàn ọ́ lógo bàbá. Mo fògo fún orúkọ rẹ mo fìyìn fún orúkọ rẹ. Nítorí pé ìwọ ló ní agbára àti àṣẹ lọ́dọ̀. Mo dúpẹ́ fún oore àánú tá a rí gbà lónìí. Mo dúpẹ́ fún ọwọ́ agbára tó fi rìn kọjá. Mo dúpẹ́ pé o ní àkókò tí mo bá ti fẹ́ kí n pè ọ́ ó dá mi lóhùn. Mo dúpẹ́ pé o sì dá mi lóhùn. Mo dúpẹ́ pé o túmọ̀ dá mi lóhùn. Gbogbo ìdílé tó wà lábẹ́ ohùn yìí lónìí Olúwa. Gbogbo ìbéèrè wọn lónìí ọ̀run ó yá mú wọlé àṣẹ lọ. Olúwa gbogbo tó jẹ́ ìdíwọ́ ìdènà nínú ayé ẹnì kọ̀ọ̀kan lónìí ẹ̀mí mọ́ mú kúrò. Gbogbo tó jẹ́ ìpọ́njú nínú ayé ìdílé kọ̀ọ̀kan a gbé ọ̀gá bàbá ọ̀run mú kúrò. Gbogbo tó pa ìdílé kọ̀ọ̀kan lẹ́kún gbogbo tí ò jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan ní ayọ̀ lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ mú kúrò. Ọba tó pọ̀ nípa àti agbára ó yẹ mú kúrò. Olúwa agbára láti sìn ọ́ bó ti tó àti bó ṣe yẹ Olúwa gbé wọ̀ wá. Agbára àti àṣẹ láti tẹ̀lé ọ̀nà rẹ lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ gbé wọ̀ wá. Olúwa ẹ fún wa ní òmìnira lọ́wọ́ ohun gbogbo tó ń pọ́n wa lójú. Ohun gbogbo tó ń da ayé wa láàmú ẹ̀yin ogun ọ̀run ó yẹ fún wa ní òmìnira. Mo fẹ́ kó o gbàdúrà ìṣẹ́jú mẹ́wàá yìí ká tó máa lọ. Mú èso àti ìmọ́lẹ̀ rẹ dání. Olúwa gbogbo irúgbìn ìpọ́njú nínú ayé mi mo dúpẹ́ pé o ti fà á tu lónìí.
gbogbo irúgbìn ẹkún àti òṣè mo dúpẹ́ pé o ti fàátú lónìí. Gbogbo irúgbìn ìyà Olúwa mo dúpẹ́ pé o ti fàátú nínú ayé mi. Jọba abáráyé fẹ́ báráyé kọ̀, Jésù ti jọba. Sọ fún Olúwa pé Olúwa mo dúpẹ́ pé o ti sọ mí di òmìnira lọ́wọ́ ikú àti àìsàn. Mo dúpẹ́ pé o ti gba ìdílé mi là lọ́wọ́ ìjákulẹ̀. Mo dúpẹ́ pé o ti gba ìdílé mi là lọ́wọ́ ìbànújẹ́. Mo dúpẹ́ pé aṣọ ẹkún aṣọ òṣè mi Olúwa o ti fàya. Aṣọ ìdádúró o ti fàya. Gbogbo aṣọ àlákàlà o ti fàya. Olúwa mo dúpẹ́ mo gbé ọ ga. Mo dúpẹ́ pé gbogbo ẹ̀mí ẹrú nínú ayé mi o ti sọ di òkú. Gbogbo alágbára tó ń lo ìpọ́njú nínú ayé mi o ti sọ wọ́n di òkú. Tó dàbí ti Jésù, kò ságbára tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Mo dúpẹ́ Olúwa pé o ti tún ìrìn àjò mi tò. Mo dúpẹ́ pé gbogbo tó ń fa ìpọ́njú nínú ìdílé mi, nínú ìgbéyàwó mi, ọ̀run o ti mú kúrò. Agbára tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Olúwa mo dúpẹ́ pé o ti wò mí sàn nínú omi ara àti ẹ̀jẹ̀ ara mi. Dàbí ti Jésù. Mo dúpẹ́ gbogbo ogun ìdánidúró lójú kan o ti mú kúrò nínú ayé mi. Bí ti Bàbá. Gbogbo ogun ẹkún àti òṣè Olúwa mo dúpẹ́ pé o ti mú kúrò nínú ayé mi. Jésù àmì burúkú o ti mú kúrò nínú ayé mi. Agbára tó jágbára lọ. Olúwa mo dúpẹ́ pé o ti sọ ọ̀rọ̀ mi dayọ̀. Lówó láṣọ, ògo láṣọ ìlékè o. Ìyì lẹ́gùn lẹ́ṣin, àwa máa rédè Elédùmarè o. Láò ọ̀làlẹ̀ wọ̀ láṣọ. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ pé o gbọ́ ohùn mi lónìí. Mo dúpẹ́ pé o nu omijé mi nù lónìí Olúwa. Mo dúpẹ́ pé o nawọ́ ìyanu sínú ayé mi. Lẹ́ṣin àwa máa rédè Elédùmarè. Ọ̀làlẹ̀ wọ̀ láṣọ, ògo láṣọ ilé. Ẹ jẹ́ a dúpẹ́ pé Olúwa mo dúpẹ́ pé gbogbo ogun ìdílé bàbá àti ìyá ó ti tẹrí wọn ba. Olúwa ó ti sìnkú wọn lónìí. Gbogbo ogun ègún, gbogbo ogun àjogúnbá ó ti sìnkú wọn lónìí. Gbogbo ogun tó ń jà nínú ayé mi àti àwọn ọmọ ìyá mi Olúwa ó ti sìnkú wọn. Olúwa ó ṣe. Olúwa ó ṣe. Ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀. Torí náà lẹ ṣe jẹ́ bí Olúwa. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo dúpẹ́ pé mi ò tún sun ẹkún mọ́ láti òní lọ. Gbogbo aṣọ ẹkún, aṣọ òṣè, aṣọ àìsàn ó ti bọ́ jóná lọ́rùn mi. Ó ti tan ìmọ́lẹ̀ sí ayé mi lónìí. Ó ti tan ìmọ́lẹ̀, ó ti ṣàtúnṣe ìrìn àjò ayé mi. Ó ti ṣàtúnṣe ògo mi. Ó ti ṣàtúnṣe lórí ogun tó ń jà mí. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́. Mo dúpẹ́ pé o ti gbé mi lọ síbi tó ga. Mo dúpẹ́ pé o ti ṣàánú fún mi. Mo dúpẹ́ pé o ti tú gbogbo ìdè mi. Olúwa mo dúpẹ́ o. Olúwa mo dúpẹ́ o.
Olúwa mo dúpẹ́ o ogun ojú kan yìí Olúwa o ti ṣẹ́gun ẹ̀ Olúwa o ṣé o Olúwa o ṣé o Olúwa o ṣé o o ti bà májẹ̀mú zero ká máa ṣe nǹkan kó máa bọ́ sí pàbó o ti bà májẹ̀mú ẹ̀ jẹ́ nínú ayé mi o ti bà májẹ̀mú náà jẹ́ nínú ayé mi ogun ká máa lè ṣe ká máa ṣe ká máa lè achieve o ti bàjẹ́ nínú ayé mi Olúwa o ṣé o Olúwa o ṣé o Olúwa o ṣé o o ti sọra rẹ di òpó tí mo fẹ̀yìntì tí kì í wó tí kì í yẹ̀ Olúwa o ṣé o ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ lè ṣe orí náà lẹ ṣe ń jẹ́ ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára gbogbo ogun ká máa ṣiṣẹ́ bí erin ká máa jẹ̀jẹ̀ lérí gbogbo ogun ká máa lákòójọ ó dúpẹ́ pé o ti ṣẹ́ wọlẹ̀ mo dúpẹ́ pé o ti ṣẹ́ wọlẹ̀ gbogbo ogun ẹ̀mí òkùnkùn ojú oorun ojú àlá mo dúpẹ́ pé ẹ ti ṣẹ́ wọlẹ̀ gbogbo ogun ìbálòpọ̀ mo dúpẹ́ pé ẹ ti ṣẹ́ wọlẹ̀ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbi jù pé Olúwa o ṣé ẹ̀mí mímọ́ o ṣé ẹ̀mí mímọ́ o ṣé ayérayé o ṣé ọba àwọn ọba o ṣé ọba tó pọ̀ nípa àti agbára o ṣé ẹ̀yin ọ̀run ẹ ṣé ó yá dúpẹ́ ogun ká máa jẹ lójú ọ̀run Olúwa mo dúpẹ́ pé o ti ṣẹ́ wọlẹ̀ ààyè gbé Jésù ga dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ogun kan máa jí ni ní nǹkan lójú oorun Olúwa o ti ṣẹ́ wọlẹ̀ ogun ìbálòpọ̀ ojú oorun o ti ṣẹ́ wọlẹ̀ Olúwa o ti ṣẹ́ wọlẹ̀ gbogbo àlákàlà Olúwa o ti ṣẹ́ wọlẹ̀ 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 ẹ̀mí mọ́ mo dúpẹ́ ó yá máa dúpẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ ọba àwọn ọba ó ti fi ọwọ́ agbára rìn kọjá láàrin wa Olúwa o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o máa dúpẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ lórí ọmọ yìí mo dúpẹ́ gbogbo tí mo ti jẹ lójú àlá lójú oorun o ti baṣẹ́ náà jẹ́ lára mi gbogbo ìbálòpọ̀ tí ọ̀tá ti fi àìsàn káìsàn sí mi nínú ara Olúwa mo dúpẹ́ pé o ti ṣẹ́ wọlẹ̀ lórí àwọn ọmọ mi mo dúpẹ́ gbogbo ogun ká máa bẹ̀bẹ̀ fún owó lójú àlá o ti ṣẹ́ wọlẹ̀ o ti ṣẹ́ wọlẹ̀ o ti ṣẹ́ wọlẹ̀ ogun ká máa jani lólè lójú oorun lójú àlá lójú ayé o ti ṣẹ́ wọlẹ̀ gbogbo ogun ìdádúró lórí àti lọ́kọ àti bímọ Olúwa mo dúpẹ́ pé o ti ṣẹ́ wọlẹ̀ Olúwa o ṣé Olúwa o ṣé Olúwa o ṣé mo dúpẹ́ pé o ti fi ayọ̀ kún ayé mi Olúwa o ṣé mo dúpẹ́ pé o ti tàn mọ́lẹ̀ sí ayé mi Olúwa mo dúpẹ́ Olúwa mo dúpẹ́ Olúwa mo dúpẹ́ Olúwa mo dúpẹ́ dópin ogun sì tán Olùgbàlà Jagunmólú orin ayọ̀ la ó máa kọ hallelujah. Ó yá bẹ̀rẹ̀ sí kọrin ayọ̀ sí Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ pé kọ́dún yìí tó parí ó jẹ́ kọrin ìyanu mo dúpẹ́ pé ó jẹ́ kọrin ayọ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ ṣé ẹ̀yin ogun ọ̀run ẹ ṣé mo dúpẹ́ pé ẹ ti tú mi sílẹ̀ Olúwa mo dúpẹ́ o Olúwa mo dúpẹ́ o pé mo ti gba lẹ́tà ayọ̀ Olúwa mo dúpẹ́ 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 pé mo ti gba lẹ́tà ayọ̀ pé mo ti gba lẹ́tà ìyanu Olúwa mo dúpẹ́ Olúwa mo dúpẹ́ pé a ti kọjú sí mi ṣe lóore Olúwa o ṣé o 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 pé o ti kọjú sí mi ṣe lóore Olúwa mo dúpẹ́ o 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 Olúwa mo dúpẹ́ Olúwa mo dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Olúwa mo dúpẹ́ pé lórí àwọn ọmọ mi Olúwa mo ti gba lẹ́tà ayọ̀ mo ti gba lẹ́tà ìyanu mo ti gba lẹ́tà ìbùkún lórí ìgbéyàwó mi lórí ọkọ mi lórí aya mi ẹ jẹ́ á dúpẹ́ ni Ọlọ́run tó ní kí n ṣe ni mò ń sọ fún yín ẹ jẹ́ á ṣe pé Olúwa mo dúpẹ́ ìjà ti dópin ogun ti ṣẹ́ ẹkún ti tán òṣè ti tán aṣọ ìpọ́njú ti ya dànù lórúkọ Jésù Olúwa mo dúpẹ́ aṣọ àìsàn ti ya dànù aṣọ àìlákòjọ́ ti ya dànù aṣọ ìbálòpọ̀ ojú oorun ti ya dànù Olúwa mo dúpẹ́ o ti jagun mólú ọgbà ìṣègbéyàwó o ti tán nínú ayé mi o fòpin sí ẹkún mi Olúwa mo dúpẹ́ 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 hallelujah. Olúwa mo dúpẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
bí ogun àìsàn kò borí ọmọ mi, ikú òjijì ti kúrò nínú ayé mi, nínú ayé ọmọ mi. Ìbà rẹ̀ ọmọ Màríà onílé ayọ̀ mojúbà rẹ̀ kí bá ṣe. Ó yá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́, 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 bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atómijì, bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba àwọn ọba tó pọ̀ nípa ẹnìkan wà lábẹ́ ohùn yìí tó bá gbóhùn mi, bó bá ní ìmọ́lẹ̀ lọ́wọ́, wò ọmọ ẹ tó ń ṣàìsàn yìí, Ọlọ́run ní ìmọ́lẹ̀ ta tàn yìí. Tí a bá ti parí àdúrà kó fi ìmọ́lẹ̀ yìí kó pa, kó wá fi ìmọ́lẹ̀ inú gbogbo ara rẹ̀ láti irun orí dé àtẹlẹsẹ̀. Ìmọ́lẹ̀ yìí ó wàá lọ gbẹ ilẹ̀. Nǹkan tó lọ ní kó o ṣe ni ó gbẹ ilẹ̀, ó wàá sọ àsọtẹ́lẹ̀ sínú ilẹ̀ pé Olúwa, mo sin ìkú kándù yìí, ogun àìsàn nínú ayé ọmọ mi, ogun ikú òjijì, mo sìnkú ẹ̀ lónìí o. Ẹni tọ́mọ ẹ̀ ń ṣàìsàn ni mo sọ o, tọ́mọ ẹ̀ wà tó ń ṣe àìsàn, ọmọ ẹ̀ ní àrùn àìsàn, èmi ò mọ ẹni náà, ó ní àrùn àìsàn. Ó wàá sọ pé láti òní lọ mi ò gbọ́dọ̀ sìnkú ọmọ yìí ò gbọ́dọ̀ kú lórúkọ Jésù. Olúwa, mo ti fi kándù yìí, mo ti fi rọ́pò ẹ̀mí ọmọ yìí o. Ọmọ yìí gbọ́dọ̀ wà láàyè, ibikíbi tọ́mọ yìí bá lọ máa tan ìmọ́lẹ̀ ìwòsàn sínú ayé rẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àṣẹ ọ̀run ti gùn gbogbo tó o bá ṣe yìí. Mo dúpẹ́, ẹbẹ̀ sí dúpẹ́ fún Olúwa. Mo dúpẹ́ fún gbogbo ihò ìbànújẹ́ tí ọ̀tá gbẹ́, ẹ ti di ipa lónìí. Ẹ̀yin ogun ọ̀run ó ṣó, ọba àwọn ọba ó ṣó, ayérayé ó ṣó, ọba tó pọ̀ nípa àti agbára ó ṣó, Ọlọ́run ìyanu ó ṣó, ọba tí jẹ́ èmi ni mo ṣe bẹ̀rù ó ṣó, Ọlọ́run àánú ó ṣó, ó ṣó lórí iṣẹ́ mi. Olúwa, mo dúpẹ́ lórí àwọn ọmọ mi níbikíbi tí wọ́n wà. Olúwa, mo gbé ọ̀gá, Olúwa, mo gbé ọ̀gá lórí ìwé ìgbélú mi, lórí físà mi, lórí ìrìn àjò ayé mi. Olúwa, mo dúpẹ́, 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 Olúwa, mo dúpẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ kí Olúwa ó ṣe fún ọwọ́ agbára rẹ èyí tó fi rìn kọjá láàrin wa lónìí, fún ọwọ́ ìtúsílẹ̀ rẹ. Ògo ni fún ọ bàbá, ògo ni fún ọ bàbá, ògo ni fún ọ, 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 ògo ni fún ọ. Ó yá máa dúpẹ́ kí Olúwa, mo dúpẹ́ pé o ti tàn mọ́lẹ̀ rere sínú ayé mi, mo ti tàn mọ́lẹ̀ ìwòsàn, mo ti tàn mọ́lẹ̀ àlùyọ. Olúwa ó ṣé o, 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 ẹ̀mí mọ́ ó ṣé o, ayérayé ó ṣé o, ọba àwọn ọba ó ṣé o, Ọlọ́run ìyanu ó ṣé o, ọba tó pọ̀ nípa àti agbára ó ṣé o. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ máa dúpẹ́, 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 ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ máa dúpẹ́, ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àwọn ọba tó pọ̀ nípa àti agbára. Ògo ni fún Ọlọ́run ẹ̀mí mọ́, ògo ni fún Ọlọ́run atómijì, ògo ni fún Ọlọ́run àánú, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ògo, 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 ògo. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òwe, tẹ́ mú èso dání, agbára ẹ̀ mọ́ wọnú èso yìí lọ, agbára ìtúsílẹ̀ ti wọnú èso yìí lọ. Tí ẹ bá ti jẹ́ ohun gbogbo tí ẹ bá béèrè, àṣẹ gbogbo, ohun gbogbo tí ẹ bá rí lórúkọ Jésù. Olúwa ó ṣé o, nítorí pé ọdún ìdásílẹ̀ rẹ ti dé lónìí. A ti tú ọ sílẹ̀ o, a ti gbà ọ sílẹ̀, a ti gba ọmọ rẹ sílẹ̀, a ti gba ọmọ rẹ sílẹ̀ o. Ògo ni fún orúkọ rẹ bàbá, 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 ògo ni fún orúkọ rẹ bàbá. A ti tú ọ sílẹ̀ lọ́wọ́ gbogbo ìdè, a ti tú ọ sílẹ̀ lọ́wọ́ gbogbo ẹkún, a ti tú ọ sílẹ̀ lọ́wọ́ gbogbo àìsàn. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. A ti tú ilé ọmọ rẹ ṣe lónìí, a ti tú ilé ọmọ rẹ ṣe lórúkọ Jésù, ní orúkọ Jésù. O ti ráàánú gbà o, mọ̀mọ́ lórí ọmọ yìí o ti ráàánú gbà, bàbá lórí ọmọ yìí o ti ráàánú gbà, lórí àìsàn rẹ o ti ráàánú gbà, lórí ìlọsíwájú rẹ o ti ráàánú gbà, ní orúkọ Jésù olùgbàlà. O tún wà bákan náà mọ́, ní orúkọ Jésù Kristi olùgbàlà. O ti rí bí àṣẹ ti gùn, o ti rí bí àṣẹ ti gùn, o ti rí bí àṣẹ ti gùn, ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. O ní wà bákan náà mọ́. A kíra wa kú oríire, ẹja kíra wa kú oríire, ẹja bẹ̀rẹ̀ sí kíra wa kú oríire, ẹja ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún Ọlọ́run, ẹja ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún Ọlọ́run. Kí Olúwa mo dúpẹ́ o, Olúwa mo dúpẹ́ o, Olúwa mo dúpẹ́ o. Èso yín ẹ ó jẹ ni o, àti ẹ̀yin àti àwọn ọmọ yín, gbogbo ẹ̀yin àti ìdílé yín ẹ ó jẹ ni o. Lórúkọ Jésù ẹ ó sì rí ọwọ́ agbára Ọlọ́run ẹ̀mí mọ́, ẹ ó rí ọwọ́ agbára Ọlọ́run ẹ̀mí mọ́. Ìmọ́lẹ̀ yìí, ẹni tí Ọlọ́run fún ní mẹ́sẹ̀gì pé ọmọ ẹ̀ ń ṣàìsàn ni kó lo. Ẹ̀yin tó kù ẹ pa, tá a bá ti parí àdúrà yìí, títí tí àdúrà yóò fi pé day 12, ẹ ó mọ̀ tán síwájú yín
ní orúkọ Jésù ẹ ó sì rí ọwọ́ agbára Ọlọ́run títí àdúrà yóò fi pé day 12 ẹ ó mọ̀ tán síwájú yín ẹ ó sì rí ọwọ́ agbára ẹ̀mí mọ́ ní orúkọ Jésù. Ohun gbogbo tí ẹ béèrè lónìí àṣẹ ọ̀run ti kó ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ń wá ọmọ lórúkọ Jésù ó yẹ gba ọmọ yín. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ó yá kọ́bìnrin tó parí wọ́n kì í kú oríire. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe ìgbéyàwó kí ọdún yìí tó parí wọ́n kì í kú oríire ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ẹ̀yin tí wọ́n ti sọ pé àlẹ́ ẹ̀ ní lọ́kọ ẹ̀ ní láya gbogbo ọmọ tí wọ́n ti gégùn fún lórúkọ Jésù ọ̀run pa ìkú yìí rẹ́ ayé yìí bẹ̀rẹ̀ sí so èso rere. Gbogbo ẹni tí ayé rẹ̀ ò so èso rere tí ò gbóhùn rere ṣe rí láti òní lọ nítorí pé èso tẹ́ ẹ mú dání ó so kò sí agbára tó lè dá dúró pé kó mọ́ so lórí yẹ lórúkọ Jésù. Ó yẹ bẹ̀rẹ̀ sí so èso rere ẹ 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 bẹ̀rẹ̀ sí so èso rere ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Gbogbo ìwọ tó wà lábẹ́ àìsàn nítorí pé kò sí agbára kankan tó lè dá èso yìí dúró pé kó mọ́ so lórúkọ Jésù. Ó yá ogun àìsàn yìí kó fi ayé rẹ sílẹ̀ ẹ̀mí rẹ kó bẹ̀rẹ̀ sí so rere ayé rẹ kó bẹ̀rẹ̀ sí so rere omi àti ẹja ara rẹ kó bẹ̀rẹ̀ sí so rere ní orúkọ Jésù. Ó yá ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun yìí tí a sọ sínú òkùnkùn nítorí pé kò sí agbára tó lè ní kí ìmọ́lẹ̀ yìí mọ́ jó lórúkọ Jésù. Ó yá gbogbo ẹ̀mí òkùnkùn ó yá kó dòkú a gbé ọ jáde sí gbangba a tẹ ìmọ́lẹ̀ sínú ayé rẹ ní orúkọ Jésù. O ò ní wà bákan náà mọ́ o ò ní ṣe lásán 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 lórúkọ Jésù. O ò ní ṣe lásán o ò ní dààmú mọ́ o ò ní wàhálà mọ́ o ò ní rí bànújẹ́ mọ́ ní orúkọ Jésù olùgbàlà. Gbogbo ẹ̀mí òkùnkùn lórí ayé rẹ ọ̀run sọ wọ́n dòkú. Mo súre fún ọ ní wákàtí ọ̀wọ̀ agbára ẹ̀mí mọ́ ó yá kó súre fún ọ. Ohun gbogbo tó ń bọ̀ ọ́ lẹ́rù tó ń pọ́ lẹ́kùn ohun gbogbo tó ń ṣe ọ́ tó ń gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ òpin dé bá lónìí ní orúkọ Jésù. Òpin dé bá lónìí o ò ní dé bá lónìí o ò ní dé bá lónìí ní orúkọ Jésù. Òpin dé bá lónìí o òpin dé bá lónìí o òpin dé bá lónìí ní orúkọ Baba ní orúkọ Ọmọ ní orúkọ Ẹ̀mọ́. Òpin dé bá lónìí o 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 òpin dé bá lónìí ní orúkọ Jésù. Ọ̀run ò gbàgbé rẹ ọ̀run ò gbàgbé rẹ ní orúkọ Baba ní orúkọ Ọmọ ní orúkọ Ọlọ́run Ẹ̀mí mọ́. Ó yá ní orúkọ Jésù. Ìyanu kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ níwájú rẹ. Ó yá ẹjẹ́ àjọ kọrin ẹjẹ́ àjọ máa kọrin oníṣègùn ni wá oníṣègùn ni wá oníṣègùn ńlá wà níhìn ní orúkọ Jésù. Ẹ ó di aṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ ó di aṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ ó di aṣẹ́gun. Ẹ kọ orin yìí ká tó máa lọ ẹ kọ orin yìí ní orúkọ Jésù. Ní ìṣẹ́gun làwa níyìn Jésù làbá ní dárò ọ̀rọ̀ rẹ̀ mú mi lára dá wá gbọ́ òun ti Jésù. Ìró dídùn lórí Séráfù orúkọ dídùn ní ahọ́n orin tó dùn jù lọ ní Jésù Jésù Jésù. Ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ a gbọ́ òun ti Jésù. Ní ọ̀rọ̀rùn lálàáfíà sí bá Jésù dé àdé. Èrò dídùn lórí Séráfù orúkọ dídùn ní ahọ́n orin tó dùn jù lọ ní Jésù Jésù Jésù. Gbọ́ nísinsìnyí kó forúkọ Olùgbàlà mo fẹ́ orúkọ Jésù. Ìró dídùn lórí Séráfù orúkọ dídùn ní ahọ́n orin tó dùn jù lọ ní Jésù Jésù Jésù.
bá mi yìn ẹ̀yin orúkọ Jésù. Arábìnrin gbóhùn sókè ẹ̀yin orúkọ Jésù. Ìró dídùn lórí ìtẹ́ra, orúkọ dídùn ní ahọ́n, orin tó dùn jù lọ ní Jésù, Jésù, Jésù. Ọmọdé àtàgbàlagbà ẹ fẹ́ orúkọ Jésù. Nísinsìnyí láti ṣiṣẹ́ fún Jésù. Ìró dídùn lórí ìṣẹ́ra, orúkọ dídùn ní ahọ́n, orin tó dùn jù lọ ní Jésù, Jésù, Jésù. Lórúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ṣe ń kọ orin yìí, ọ̀run bá yín kọ orin ayọ̀, orin ìwòsàn, orin ìṣẹ́gun, ọ̀run bá yín kọ ní orúkọ Jésù. Ọ̀run bá yín kọ orin ìyanu ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bá yín kọ orin ayọ̀ ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bá yín kọ orin ìyanu ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bá yín kọ orin ìṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bá yín kọ orin ìwòsàn ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bá yín kọ orin ayọ̀ ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bá yín kọ orin ìdásílẹ̀ lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bá yín kọ orin ìtúsílẹ̀. Ọ̀run bá yín kọ orin àánú ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ẹ ó sì yin Ọlọ́run lógo, ẹ ó sì ní ayọ̀ nínú rẹ̀, ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo fún Olódùmarè, ògo fún Olódùmarè, ògo fún Ọlọ́run ọba àwọn ọba, ògo fún Ọlọ́run atóbijù, ògo fún Ọlọ́run ẹ̀mí mímọ́, ọba tó pọ̀ nípa àti agbára. A gbé ọ̀gá, a sì yìn ọ́ lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ wà níbí láàárọ̀ yìí yóò dára fún yín. Àti rí àánú gbà, àánú náà kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ ní orúkọ Jésù. Mercy, mo súre fún ọ níbikíbi tó wà. Ọwọ́ agbára ẹ̀mí mọ́ kó wọnú ayé ẹ, ọwọ́ agbára ìtúsílẹ̀ kó wọnú ayé ẹ, ọwọ́ agbára ìwòsàn kó wọnú ayé ẹ lórúkọ Jésù. Ẹ̀mí mọ́ òde ọ̀run kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀mí òkùnkùn, ọ̀run pín yín níyà lórúkọ Jésù. Ohun ẹ ò ní há lórúkọ Jésù. Ayé ò ní lágbára lórí ohun ẹ, wọn ò ní lágbára lórí àṣẹ lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọmọ, èso tó wà lọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ ẹ má fún ará àta jẹ o, lẹ́yìn ẹ̀yin àtọkọ yín nìkan. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọmọ, gbogbo ẹ̀yin tẹ́ ń wá àánú, ẹ má fún èèyàn jẹ o. Lẹ́yìn ẹni tó bá jẹ́ ọmọ yín àbí ọkọ tàbí aya, ẹ má bá èèyàn pín jẹ o. Yóò dára fún yín lórúkọ Jésù. Ayé ò ní pín ògo mọ́ yín lọ́wọ́ o. Ẹni tó bá fẹ́, ẹni tó náà fẹ́ gba àdúrà, tó fẹ́ gba ìyanu, ẹni kó náà ò darapọ̀ mọ́ wa bí. Ẹ má fún èèyàn jẹ o. Ayé ò ní bá yín pín ògo yín jẹ o. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà lábẹ́ òhun, ẹ dárúkọ àwọn ọmọ yín, kẹ́ ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, ọmọ mi ò sí níbi tí mo wà, ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ níbi tó wà. Jẹ́ kó rí ọwọ́ ìyanu yìí o. Jẹ́ kí àdúrà àti àṣẹ tòní jẹ́ kó jẹ́ tiẹ̀ o lórúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé lóòótọ́ agbára Ọlọ́run wà, wòlíì wà. Ẹ rí i pé ó ti pẹ́ tẹ́ ti gbọ́ ohun Mercy. Ó ti pẹ́. Ọlọ́run sọ fún mi pé tí àkókò bá tó, òun ó fi àmì hàn. Àti àná ni Ọlọ́run ti sọ fún mi pé àkókò tó kí n jẹ́ kí ọmọ yìí kó darapọ̀ lónìí pé mo fẹ́ rán ní iṣẹ́. Mo sì pé kò gbé, ó pè mí padà, mo ní I will call you back. Òun náà wà lábẹ́ òun gbọ́, bọ̀ mi ò ráàyè pé. Ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run sọ fún mi pé ó yá ṣe báyìí, nǹkan tó mo fẹ́ àkókò tó mo ṣe tán. Ẹ̀yin náà sì rí nǹkan tó ṣẹlẹ̀ lórúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ yín béèrè Mercy ńkọ́. Mercy wà, ohun ẹ̀lẹ́gbọ́ yìí. Ọmọ yìí ìgbà tí mo gba iṣẹ́ ìránṣẹ́ day 17 no 45 days fasting and prayer tá a ṣe, day 17 ló darapọ̀ mọ́ wa. Ọlọ́run sì sọ fún mi pé
ọmọ yìí òun fẹ́ kó bá mi rìnrìn àjò pé gbogbo ìgbà tí mo bá ti fẹ́ láti ọ̀dọ̀ òun kí n pàṣẹ òun ó dáhùn. Òun ní nǹkan tẹ́ rí láàárọ̀ yìí. Gbogbo Ọlọ́run fi hàn mí pé ọ̀pọ̀lọpọ̀ ń kérora òun sì fẹ́ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ọ̀run tú yín sílẹ̀ lónìí, ọ̀run tú yín sílẹ̀ lónìí, ọ̀run tú yín sílẹ̀ lónìí, ọ̀run tú yín sílẹ̀ lónìí. Nínú iṣẹ́ ìránṣẹ́ tèmi kò sí sàkámàjẹ o, kò sí ọwọ́ idán o. Gbogbo tó bá rí bí agbára Ọlọ́run ni, agbára Ọlọ́run ni. Ìwọ tó bá gbàgbọ́ máa lọ sọ́dọ̀ àwọn tí ó máa fún ọ ní prayer point tí wọ́n máa mórúkọ rẹ lọ nú ẹ̀mí àjèjì. Ìwọ tó lè dáfẹ́nu rẹ gbàdúrà fúnra ẹ lọ máa bá wọn. Ó rí nǹkan tí ó gbẹ̀yìn lórúkọ Jésù. Gbogbo èyí tẹ́ wà níbí ohun rere yóò gbẹ̀yìn wa. Ìdààmú ò ní dé bá wa lórúkọ Jésù. Agbára òkùtàn ọ̀run ó gbé wọ̀nyí lórúkọ Jésù. Èso yìí ẹ má fún yàn jẹ o, ẹ má fún yàn ní èso yìí jẹ o lórúkọ Jésù. Ẹ má fún yàn jẹ o. Ẹ ó rí ọwọ́ agbára Ọlọ́run, ẹ ó rí ọwọ́ agbára ẹ̀mí mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìmọ́lẹ̀ wa lórúkọ Jésù, a ó rí ọwọ́ agbára ẹ̀mí mímọ́. Ní orúkọ Jésù, ẹ ó rí ọwọ́ agbára ẹ̀mí mímọ́, ẹ ó rí ìyanu Ọlọ́run lórúkọ Jésù Kristi olùgbàlà. Ìmọ́lẹ̀ yìí a ó máa tàn síwájú wa tá a bá ti ń bẹ̀rẹ̀ àdúrà títí tí a ó fi parí àdúrà 12 days yìí. Òní ni day 7 báyìí, ọ̀la ni day 8, ó ń tán lọ lórúkọ Jésù. Ọ̀run yóò fún wa ní agbára, ọ̀run yóò fún wa ní okun ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ má fún yàn jẹ o, ẹ má fún yàn jẹ o. Mo ṣe kó kì í nílọ̀, ẹ pé mo kì í nílọ̀. Èyí tẹ́ ẹ bá wà lábẹ́ òun, ẹ jẹ èso yín lálẹ́ yìí, ẹ jẹ ní alẹ́ yìí. Mo bẹ̀ yín, mo fi Jésù bẹ̀ yín, ẹ jẹ ní alẹ́ yìí lórúkọ Jésù. Yóò dára fún yín lórúkọ Jésù. ẹ ó rí àánú gbà o, àánú yóò wọlé tọ̀ wá lórúkọ Jésù Kristi olùgbàlà. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ọ̀run yóò gbé agbára ọ̀tun wọ̀ wá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run rán láti ràn wá lọ́wọ́ lórí ilé ìjọsìn tí a ń kọ́, orí òkè tá a ń kọ́ ní Nàìjíríà. Yóò dára fún yín o. Ọ̀run yóò máa darapọ̀ mọ́ ẹ̀yin náà. Ẹ ó máa rí àánú gbà, ẹ ò ní lọ sẹ́yìn lórúkọ Jésù. Gbogbo bí ẹ ṣe fẹ́ kó rí yóò rí bẹ́ẹ̀, yóò sì dára fún ẹ̀yin náà. Ẹ̀yin náà ó ní èrè rere o lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀rí, tẹ́ ń jẹ́rìí, yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ̀rí náà kò ní dòkú mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń ja Ọlọ́run lólè, offering ẹ san, ìdámẹ́wàá ẹ san, testimony ẹ tún give. A ó bẹ̀ṣẹ̀ rẹ wò, a ó bẹ̀ṣẹ̀ rẹ wò kó tó wọlé ògo. A ó bẹ̀ṣẹ̀ rẹ wò, a ó bẹ̀ṣẹ̀ rẹ wò, a ó bẹ̀ṣẹ̀ rẹ wò, a ó bẹ̀ṣẹ̀ rẹ wò kó tó wọlé ògo. Gbogbo tó bá ṣe la ó kọ́ lẹ̀, la ó bẹ̀ ẹ́ lẹ̀, la ó bẹ̀ wò, a ó bẹ̀ wò lórúkọ Jésù. A ó sì ra àánú gbà lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. A ó rí ojú rere Ọlọ́run. Èmi ò ń béèrè fún ìdámẹ́wàá, mi ń béèrè offering o. Ṣùgbọ́n o dá offering, o dá ìdámẹ́wàá, o tún ní ẹ̀rí, o tún lè jẹ. Ìwọ gan wúra rẹ, tán bá ní o fúnra rẹ máàkì, kí ló fúnra rẹ o? Ṣó fúnra rẹ ní 90%? Ṣó lè fúnra rẹ 50%? Ṣó lè fúnra rẹ 30%? Ṣó lè fúnra rẹ 20%? 10% ṣó lè fúnra rẹ? O san offering, o san ìdámẹ́wàá, o tún lẹ́rìí, o tún jẹ. Ó dáa fún ọ lórúkọ Jésù. Mo rò pé mímọ̀ ṣe rẹ ní agbára rẹ ni. Ọ̀run ó dáríjì ọ́ lórúkọ Jésù. Ó sì ra àánú gbà lórúkọ Jésù. Ó rí ojú rere Ọlọ́run ní orúkọ Jésù. Ṣùgbọ́n ọjọ́ dáàdì bá ní ẹja ṣe special prayer, ìwọ ló jẹ́ number 1 tó kọ́kọ́ dé. Ó ra àánú gbà o. Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ mọ́, èmi parọ́ o. Testimony ẹ ó ṣe dandan ju owó ẹ lọ níwájú Ọlọ́run. Ẹ̀rí ẹ ó ṣe dandan ju owó ẹ lọ. Ẹ lọ wo ìtàn obìnrin opó tó ní last card ẹ tó fi ilẹ̀, àtẹni tó sọ pé kìnnìkan tó fi ilẹ̀. Ta ló rí ìbùkún gbà náà méjèèjì? Ta ni? Àwọn 10 tá a wòsàn, ẹnìkan ṣo ló padà wá dúpẹ́. Àwọn 9 tó kù, tẹ bá mọ tó ṣẹlẹ̀ sí wọn, Bíbélì ò tẹ̀sí, ẹ bá mọ wọn rí ìwòsàn. Ẹnìkan tó padà wá ní àṣẹ ọ̀run ṣẹ̀ṣẹ̀ jáde sínú ayé ẹ̀ pé ó yá, bó ṣe dúpẹ́ yìí o, àmú ọ lára dá. Ẹ máa ka Bíbélì ẹ, yóò yé wa. Ìwọ tó lẹ́rìí, òun ló ṣe ń lẹ́rìí tó tún wò pé rí ń di nǹkan míì mọ́ ọ lọ́wọ́. O dúpẹ́ torí àṣẹ ìgbẹ̀yìn o gbà lẹ́nu wòlíì. Èmi ṣe wòlíì rádaràda o. Mo sọ tí iṣẹ́ bá bẹ̀rẹ̀ lórí òkè, wọ́n mọ̀ ní sàkámàjẹ ní ó ń pidán ni. Ẹ̀yin lẹ́mọ̀ sọ fún wọn pé kì í ṣe dán. No, kì í ṣe dán.
ṣọ́ọ̀ṣì mi ìbá sílẹ̀, yàrá mi ó wọbẹ̀, ìgbẹ́ everywhere ó wọbẹ̀, kò sí nǹkan kan. Àga tí mo jókòó síbẹ̀ tó o bá mọ́ nìkan lẹ̀mí Ọlọ́run lè bínú sí ọ, ó sì rí lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ń béèrè fún agbára yìí ni, àwọn bàbá yìí béèrè fún ni, ó sì fún wọn kan tó kú. Ìwọ náà lè béèrè fún, ó béèrè ni. Ẹ rí pé lónìí mo béèrè fún, ó sì fún mi. Ó dára fún wa lórúkọ Jésù, a ó sì ra àánú gbà. Ẹ já sórí ọ̀fẹ́, omi yín mìíràn yín lórúkọ Jésù, àṣẹ ọ̀run wọnú ẹ o, ọwọ́ agbára òkùnkùn kò ní lágbára lórí ẹ̀. Nígbà tá a bá ṣe àṣekágbá àdúrà yìí, a ó ní ìpín àti èrè rere lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ tẹ mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín. At the mention of your name, Jesus, every knee shall bow. Hallelujah. Àdúrà ń gbà ní ìjọ òkè àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Oyin mọ́mọ́. Ó dá mi lójú ó, pé wá rí àánú gbà. Àdúrà ń gbà ní ìjọ òkè àánú. Mọ́lọ́wọ́ yọ praise. Ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Ó dá mi lójú ó, pé wá rí àánú gbà. Má sọ̀rọ̀ ìtìnú, ọ̀rẹ́ mi lọ tújú ká. Ọmọ rẹ̀ lé Jésù, aláṣẹ pé ìgbàgbọ́.